ẹ̀yin èèyàn mi ẹ wò ó gbogbo nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ ti ń béèrè lórí ọ̀rọ̀ ọmọ tí bàbá ìjẹ̀ṣà bí lórí ọ̀rọ̀ ìyàwó tí bàbá ìjẹ̀ṣà fẹ́ inú fídíò yìí lẹ ti máa rí gbogbo ẹ̀ ẹ farabalẹ̀ kẹ́ wò ó láti ìbẹ̀rẹ̀ títí dópin ẹ má skip ẹ o ẹ má gbàgbé ẹ jọ̀ọ́ ẹ bá click lé subscribe button nísàlẹ̀ yẹn ọwọ́ yín tẹ̀ fi tẹ subscribe ẹ ò ní fi gbọ́mọ sí o. make it make sense ṣé kò yẹ kó bímọ ni àbí bò ó kí ni ò yẹ kó jẹ́ bẹ́ẹ̀ ok bóyá ti ẹni tí ó dẹ̀ bímọ fún ni ẹ̀ ń wí tẹ́ fi sọ pé kò yẹ kó jẹ́ bẹ́ẹ̀ ṣé ni ó bímọ fún yìí sóbin ni tí bàbá àjẹsà yìí sọkùnrin ni ẹ̀jẹ̀ tí wọ́n bá bára wọn sùn kò yẹ kí wọ́n ó bímọ ni bí ọkùnrin àtòbí bá bára wọn sùn bí èèyàn mọ ebóbìnrin máa ń lóyún náà ni ẹ kí lẹ wà ń sọ as in what are you guys trying to insinuate kò yé mi ṣé ẹ ti ya wèrè ni àbí nǹkan kan ti ń dààmú ọpọlọ yín. so báwo ni bàbá ìjẹ̀ṣà ṣe dóbò 2 months before release nǹkan tó kàn mí nìyẹn o nǹkan tẹ́mi fẹ́ mọ̀ nìyẹn o. ẹ̀yin mọ́mí yìí ẹ tún ti gbé ọmọ Ọ̀ṣun fún Jẹ̀ṣà ìjọ wo ni Ìjẹ̀ṣà dé láti múlé Ìjẹ̀ṣà dé láti state ìwé pé 9 months ẹni gbé ọmọ fún Jẹ̀ṣà bàbá Jẹ̀ṣà ẹni gbé ọmọ Ọ̀ṣun fún Jẹ̀ṣà ẹ̀yà ará Jẹ̀ṣà ọmọ Ọ̀ṣun lọ́gbẹ́ fún Jẹ̀ṣà ẹ̀yin mọ́mí yìí èèyàn tó ṣẹ̀ṣẹ̀ dé látẹ̀wọ̀n kò pé 6 months ẹ ti gbọ́mọ fún kò sí wàhálà o ẹ̀yin tẹ́ máa ń gbọ́ ọmọ ọba fọ́sùn àtọmọ Ìjẹ̀ṣà tẹ́ gbé ọmọ Ìbàdàn fọ́ ọmọ Ìjẹ̀ṣà kò sí wàhálà o. ẹ̀yin yóò tún nàìjíríà yìí á tún ti bẹ̀rẹ̀ ẹ fọ̀rọ̀ àwọn tó bímọ lẹ̀ ọ̀rọ̀ security táwọn sọ lọ tẹ́lẹ̀ nǹkan ó ti fẹ́ wẹ́ distracted kó máa follow trend nìyẹn. èyí tí ó gba orí social media kan látànà òun ni ti ọmọ tí bàbá ìjẹ̀ṣà bí kí ọlọ́run bá wò kó bá dá sí but ìyẹn ò tiẹ̀ wá yẹ kó jọyàn lójú kò dẹ̀ yẹ kó yani lẹ́nu because kò ń ṣe ní kò ń ṣàná náà ti ń bímọ tá a dẹ̀ ń kọ́ lọ́mọ pé wọ́ ọmọ pé ọlọ́run ó wò ọlọ́run ó dá sí ṣùgbọ́n èyí tó ṣe bí ẹni fẹ́ yanilẹ́nu ń bẹ̀ ni ti àwọn ará industry àwọn ní tíátà onígbà aláwo tí oníkálukú wá ń kéyìn kiri orí social media pé kò jẹ́ bẹ́ẹ̀ o kò jẹ́ bẹ́ẹ̀ o ẹ á ya wèrè bí kò jẹ́ bẹ́ẹ̀ báwo ṣé kò yẹ kó bímọ ni like no make it make sense ṣé kò yẹ kó bímọ ni àbí bò ó kí ni ò yẹ kó jẹ́ bẹ́ẹ̀ ok bóyá ti ẹni tí ó dẹ̀ bímọ fún ni ẹ̀ ń wí tẹ́ fi sọ pé kò yẹ kó jẹ́ bẹ́ẹ̀ ṣé ni ó bímọ fún yìí sóbin ni tí bàbá àjẹsà yìí sọkùnrin ni ẹ̀jẹ̀ tí wọ́n bá bára wọn sùn kò yẹ kí wọ́n ó bímọ ni bí ọkùnrin àtòbí bá bára wọn sùn bí èèyàn mọ ebóbìnrin máa ń lóyún náà ni ẹ kí lẹ wà ń sọ as in what are you guys trying to insinuate kò yé mi ṣé ẹ ti ya wèrè ni àbí nǹkan kan ti ń dààmú ọpọlọ yín. ok bóyá torí ọ̀rọ̀ tó yìí ṣẹlẹ̀ ń jọ́ sí ọ̀tọ́ bá jẹ́ yín o ni a jẹ́ pé wọ́n ti ń dì í nìyẹn o tẹ́ bá fíù pé bàbá ìjẹ̀ṣà ò deserve second term ti federal government fún dẹ̀nẹ́ lọ pa fúnra yín àbẹ́ wá ya wèrè ni nǹkan kan ń dààmú ọpọlọ yín wọ́n ń dì yín ni ókè mo ti ẹ̀ ṣe rántí ń sìn ni ókè torí ọ̀rọ̀ ọjọ́ sí ni ẹ ṣe ń kẹnu wo bàbá ìjẹ̀ṣà tẹ́ ẹ ṣe ń búlì ìyàwó ẹ̀ tẹ́ ń búlì ọmọ tuntun tí ẹ ń ṣe ẹ̀bí ayé yín mọ̀ ti bàjẹ́ o tẹ́ bá fíù pé bàbá ìjẹ̀ṣà ò deserve second term ti federal government fún dẹ̀nẹ́ yẹn lọ pa tẹ́ bá fíù pé kò deserve second chance ti federal government fún pé ókè o ti ṣe o adáríjì o mọ bá tiẹ̀ láyọ̀ àtàlàfíà kọ́ lọ́mọ ẹgbẹ́ gbèsè ayé tuntun tẹ́ bá fíù pé kò deserve ẹ̀ dẹ̀nẹ́ pa àbí wọ́n á ń dì yín ni ẹni rí ọmọ jẹ ní mímọ́ o in fact ẹni mímọ́ ò jẹ ní àbádélé àti ibi tó bá yẹ ká ti bá ọgbọ́n tá a bá bẹ́gọ̀ ń bẹ̀ a máa dùn ní jọjọ anyways to whom much is given much is expected mi ò tiẹ̀ retí làákàyè látọ̀dọ̀ ẹ̀yin pípù yẹn náà because onídọ̀tí ló pọ̀ jù láàrin yín so èmi ò retí sẹ́ǹsì látàpá ọ̀dọ̀ yín wọ́n ti máa ń sọ pé ẹ nífẹ̀ẹ́ ara yín ẹ kàn jọ ọmọ ṣeré ìyá àti gbogbo yín ṣe kí ayé ni mi ò gbàgbọ́ o lórí ọ̀rọ̀ bàbá ìjẹ̀ṣà ni mo ṣẹ̀ṣẹ̀ tó wá rí gangan ẹ kẹsẹ̀ yín lẹ̀ gbogbo yín pátápátá mo rí yín àṣẹ àṣàlábòsí ló pọ̀ nínú gbogbo yín pa abájọ tẹ́ ẹ̀ fi progress abájọ tẹ́ ẹ̀ fi tẹ̀ wájú so kò gbọ́dọ̀ bímọ ìjẹ̀ṣà kò gbọ́dọ̀ bímọ bó ṣe wá bẹ́ẹ̀ náà ní kó lọ bẹ́ẹ̀ ayé yín ti ẹ̀ ní soríire ṣé bó ṣe wá bẹ́ẹ̀ ní kó lọ bẹ́ẹ̀ ni wọ́n ní who never held four pounds in the air ṣé bó ṣe wá bẹ́ẹ̀ ní kó wọn lọ bẹ́ẹ̀ torí ń tẹ́ ẹ máa wí ṣé kó má bímọ ṣé make you no born pikin ni because of wetin stranger go talk Ayinde mi wá sí i tó bá wọ lọ́lọ́run ọba gbogbo yín ò ní kájọ́ re àṣẹ abẹ́ẹ̀fẹ́ kájọ́ re ni kó má bímọ nítorí ń tẹ́ ẹ máa wí àbí kó má níyàwó nítorí ń tẹ́ ẹ máa sọ torí gbogbo ẹ̀yin tẹ́ ẹ kó sókè lórí social media látàná ń sìn kò yé mi ìjẹ̀ṣà bímọ ó máa ga o kò jẹ́ bẹ́ẹ̀ o kò jẹ́ ṣe gbá o kò jẹ́ báwo kò jẹ́jẹ́ báwo tí gbogbo èèyàn bá ń bẹ̀rù láti tákùn yín èmi àtákùn yín kò dẹ̀ sí ti ìyá yín máa ṣe kò jẹ́jẹ́ báwo ọkọ̀ fẹ́ pa yín ni ṣé kó má bímọ ni
sẹ́yìn gbọ́ bí federal government tí wọ́n fún second chance ni tẹ́ bá dẹ̀ feel offended pẹ̀lú second chance ìjọba àpapọ̀ fún dẹ́nẹ́ lọ́wọ́ pa fúnra yín kẹ́ wá wọn tójú yín máa rí tó fi bá gbà yín láyé àti pààyàn ẹ mọ̀ sórí burúkú o ẹ̀yin pípù wọ̀n yìí o ẹ mọ̀ ṣòfò gan o ọ̀pọ̀lọpọ̀ yín kò ní level torí social media followers ni a fi máa ń rètí yín kì í ṣe pé bóyá ẹ ní level kan dẹ́yìn so ẹ ti ẹ nílà káyà rárá báyìí ẹ ti ẹ ṣe ní ibo lẹ ti fẹ́ rí náà níbo lẹ ti fẹ́ rí ṣebí followers social media la fi ń rètí ọ̀pọ̀lọpọ̀ yín ebó ń dọ̀tí ló pọ̀ jù láàrin yín náà àmọ́ ẹ jẹ́ pé ẹ nílà káyà lọ dẹ́yìn náà bẹ́ẹ̀ náà ni ẹ máa ń pariwo orúkọ ẹni ẹlẹ́ni kì í ṣe kọ́ mọ̀ bímọ ni ṣé kọ́ kọjá láyé bí ejò tó gorí àpáta kọjá láì nípa ẹ àyàwèrè bí ni ẹ̀yin òbí ti yín ni bí ti yín ni ó ti bí nìyẹn wọ́n sì tún bí mi tí ọba wa tẹ́ lọ́rùn ẹ̀ lọ jẹ́ ń dìpa mo rò pé ẹ ti yàwèrè bí ọba tẹ́ lọ́rùn ẹ̀ lọ rẹ̀ jẹ́ ń dìpa ni gbogbo kẹtẹkẹtẹ lè tẹ́ ń ṣe yẹn ó rìn yín ni kò tí ì já yín jẹ ẹ̀ tí ọba tẹ́ lọ́rùn nu yín ó máa lọ because mo ti ẹ̀ wá rò ọ̀rọ̀ ohun ọ̀já látàná ni mo ti ń rí fídíòs ẹ̀ tó ń fly káàkiri orí social media but anyways mo wà bí ṣẹ́ńtà yẹn tí omi lè ráyè àti sọ̀rọ̀ lórí ẹ̀ but mo ti ẹ̀ ṣe wá láǹfààní àti délé ń sìn máa rò pé let me just talk about this. Ọgbà tí wọ́n á lọ wo page woman yẹn maybe because she's somehow bigger than Ijesha or something people have their choice as a matter of fact Ijesha is a fine man he's an handsome man so tí woman yẹn bá find Ijesha attractive why not wọn ò tí ì ṣẹ̀ sófin kankan wọn ò tí ì ṣe nǹkankan tó ṣẹ̀ lábí òfin tàbí wọn ò tí ì ṣe nǹkan tó lòdì sófin orílẹ̀-èdè yìí òun ṣe pé bóyá woman yẹn jọkùnrin kábà sọ pé bóyá ọkùnrin àtọkùnrin ni wọ́n ń rúnra wọn kìí ṣe pé bóyá Ijesha jóbìnrin kábà sọ pé bóyá obìnrin àtobìnrin ni wọ́n ń rúnra wọn so what are you guys insinuating ṣé ẹ ti ya wèrè bí ó tiẹ̀ nìkan tó yẹ kí n dárúkọ ẹ̀ mú ṣe rí pósì tiẹ̀ láìpẹ́ yìí orí rẹ ti burú pẹ̀lú fíìmù òfò tó ń ṣe tí ò ta tí ò sì ní tàtà yóò fi tán orí rẹ ti dàrú tẹ́ ẹ fẹ́ pa ni ṣé kó kú fún yín ni ṣé kó kú ni kẹ́ ẹ kúkú sin kọ́ máa lọ kóun mọ́ gbàyé mọ́ nítorí ní tó ti ṣẹlẹ̀ sẹ́yìn tíjọba àpapọ̀ yìí ti fún second chance ṣé kẹ́ ẹ fẹ́ ṣé ẹ kúkú fẹ́ pa ni kó kúkú mọ́ gbàyé mọ́ kọ́ máa lọ àbí ẹ fẹ́ sọ̀rọ̀ ọ̀hún ní mẹ́sẹ̀ ilé ayé ní gbébé èèyàn báyìí dẹ́rù ẹ̀wò òdòdì ọ̀run ebi ọlọ́run gangan fún alára rẹ̀ ń dáríjì yẹn ọlọ́run gangan dáríjì yẹn náà tíjọba àpapọ̀ wá fún yẹn second chance dáyìí wá pé ò ní gbáyé ẹ lọ pa fúnra yín gbà yẹn bí ẹmọ ilé ẹ̀ ti ń gbé ẹ̀yin olórí burúkú gbogbo yìí ẹ ní jèrè tí n bá tún gbọ̀n kankan lẹ́nu ẹnì kankan yín tí n bá tún gbọ̀n kankan lẹ́nu ẹnì kankan yìí iṣẹ́ ní pọ́ mẹ́tú èpè àti àní pọ́ máa pa òrìrì èdè jáfùjáfù ní gbẹ̀yìn ọmọ rí gbá ní tí ó gbẹ̀yìn ayé yìí nìyẹn ẹ ti yá wèrè ni why all this hatred lórí ẹni ẹlẹ́ni I'm not even following him I don't know gbogbo story ọjọ́ sí mo ṣẹ̀ tí ẹ̀ ń bà gan ni kìíní kankan I'm not even interested in anywhere I'm not interested ìyí tẹ̀mí mọ̀ ní pé ṣé ìjọba àpapọ̀ ti clear ẹni ìgbé kó máa lọ ilé àbí wọn ò clear rẹ̀ wọ́n ní wọ́n ti clear rẹ̀ so nígbà tí wọ́n clear rẹ̀ yẹn kó wá lọ gbé nǹkan jẹ kó lọ kú àbí nígbà tí clear rẹ̀ pé kó máa bá tiẹ̀ lọ mẹ́dẹ̀ẹ́sẹ̀ mọ́ so kó lọ kú ẹ̀yin ọ̀fẹ́ rí láwùjọ mọ́ ẹ̀fẹ́ rí láwùjọ mọ́ ó ṣàgbọ́dọ̀ kú ni àbí so ngbà àjọba àpapọ̀ ti clear ẹ̀ tẹ́ fún second chance pé kọ́ máa lọ kọ́ mẹ́dẹ̀ẹ́sẹ̀ mọ́ ọgbọ́dọ̀ lọ rẹ oògùn eku láti bí ṣe ń lọ yẹn ọgbọ́dọ̀ lọ rẹ oògùn eku bẹ́ẹ̀ straight kó sì gbé jẹ kó sì máa bá bẹ́ẹ̀ lọ́rùn àsànté ni so yín tẹ́yìn fẹ́ nìyẹn wulẹ̀ tí fẹ́ rí fún tẹ́lẹ̀ bẹ́ẹ̀ jẹ́ kọ́ gbáyé kàn wulẹ̀ jọ wà ń bí eré ìyá tí gbogbo yín jọ ń ṣe é kí ni abájọ tẹ́lẹ̀ yé fi dùn ọ̀tẹ̀ ti pọ̀ ju yóò á dùn ilé tá a bá fi tọ́mọ èrì ní ògbò ọbẹ̀ tá a fàbò sí kóná rẹ̀ ń kọ́ náà ò ní jiná bọ̀rọ̀ kàkà tó ti ẹ̀wá padà jiná gan ìmọ̀ padà arúpaná gbẹ̀yìn ni abájọ tẹ́lẹ̀ yé fi dùn àwọn eré ìyá tẹ́ ń ṣe kí ayé ká dá fún gbogbo yín imagine now just imagine àwọn tí ò tẹ̀ yẹ ká bá lọ àwọn ọ̀rọ̀ báyìí lẹ́nu wọn ẹ wá gbójúgbóyà ẹ̀ ń ṣe fídíò ẹ̀ dẹ̀ ń post ẹ̀ sí page I don't even Baba Ijesha no Ijesha I don't know and I don't even care whatever it is tí wọ́n jọrí wọ́n jọ tẹ́jọrí ẹjọ́ bára yín fà sẹ́yìn but tẹ́mi béèrè ni pé ṣé wọ́n ti clear ẹni yìí wọ́n ní wọ́n clear rẹ̀ wọ́n ní ìjọba àpapọ̀ sí fún second chance kọ́ mọ́ bá tiẹ̀ lọ ṣé kọ́ wá lọ kú ní abẹ́rẹ́ wá yáwé ní gbogbo wa ń sọ oògùn bẹ́ẹ̀ jábá sọ lódò àwọn yóò tó náà ó lẹ́yìn náà bímọ á bímọ tẹ́ bí ṣé kọ́ mọ́ gbàyé mọ́ nítorí pé kinní ni ṣé kọ́ wá lọ gbóògùn eku ṣé kọ́ lọ rè é gbé nǹkan jẹ ni ṣé kọ́ wáyé bẹ́ẹ̀ kó sì lọ bẹ́ẹ̀ ni bí ejò tó kọjá lórí àpáta tí ò ní pa ṣé kọ́ wá lọ gbé nǹkan jẹ ni nítorí tẹ́ ẹ máa wí ṣé bí federal government ṣe fún un ní second chance pé kọ́ máa lọ láyé ìdẹ́sẹ̀ mọ́ ṣé kọ́ lọ gbé nǹkan jẹ nítorí tẹ́ ẹ máa sọ kọ́ mi wàá bímọ kọ́ kọjá nú ayé bí ejò tó kọjá lórí àpáta láì nípa àyíndémi wá sí o torí ti gbogbo yín máa wí tó bá wọlá ọlọ́run ọba gbogbo yín ò ní kájọ́ rẹ̀ ẹ àṣẹ ẹ ní kájọ́ rẹ̀ olóòbùkú ló pọ̀ nù yín ọmọ sí o well àwọn àgbà ti sọ náà pé ojú la rí ọ̀rẹ́ òdenu ìran àwọn àṣẹyìndé ní ọ̀wọ́ pọ̀ ìwọ tá a ṣe ń wà parò rèé bíi ká ìdálá àtẹ̀yìnwá àṣẹyìnbọ̀ orí ẹyẹ mọ́ padà kẹyẹ yọ ni
because tá a bá fi dídá ẹni tí ẹ̀ ń rò sí máa yẹn bíi kọjá wípé bẹ́ẹ̀ ni ó wulẹ̀ kú sí ni nígbà Ọlọ́run sì ti pé kò ní rí bẹ́ẹ̀ bó sì ní tó kù tí ó ṣe láyé etí ẹ̀ tí ò bá sì ti tẹ́yìn lọ́rùn ẹ mọ́ bẹ́ẹ̀ lọ rèé tú lọ́rùn mọ́lẹ́ ẹ̀ nígbà ó ti lọ tó ti déhùn lẹ́yìn ò sì fẹ́ kó dé kò tẹ́yìn lọ́rùn nìyẹn ẹ sì rọ̀bẹ́ ràdá ẹ lọ rèé kamẹ́lẹ́ ọ̀dọ̀ tiẹ̀ ẹ lọ rèé tú lọ́rùn ẹ rèé pamọ́ rẹ̀ ìbólú ìbùkún lẹ fẹ́ yà ni pẹ̀lú eré ìyà tí gbogbo yín ṣe kí abájọ tẹ́lẹ̀ yín fi dùn kí n máa wo ijó àwọn ará Ghana tàbí kí n máa wo ijó ará Kútọ́nù ó fẹ́ẹ́ pè mí jẹrẹ ìyà tí gbogbo yín ṣe kí ayé lọ abájọ tí èfi dùn yóò ṣe dùn gbogbo ibi tẹ́ ẹ ṣe kí ti pọ̀ jù inú yóò dùn bó ṣe lọ tó ṣe dé ẹ̀yin ọ̀fẹ́ kó dé rárá ẹ fẹ́ kó kú bẹ́ẹ̀ kí wọ́n gbókú ẹ̀ dé láti bí ọ lọ ńlẹ̀ yín fẹ́ tàbí kó jẹrà mẹ́bẹ̀ Ọlọ́run wa ní rárá pílánù ti yín ọ̀tọ̀ pílánù Ọlọ́run ọ̀tọ̀ náà ọwọ́ á dé ayọ̀ tó wá kún ayọ̀ nínú ilé tiẹ̀ lẹ bá tún bínú ẹ̀tún wá gbójúgbóyà hatred yẹn ṣe bí lọ́pọ̀ ọ̀gbà tí inú bá tiẹ̀ bí yẹn sí nǹkan yẹn mọ́ ẹ jẹ́ kó jẹrà mọ́ èèyàn nínú ni hatred yẹn ṣe lè wá tún gbé jáde síta gbangba kí ayé orí ẹ̀tún wá ní máìlì láti máa post ẹ̀ sí péjì yín pé kò jẹ́ bẹ́ẹ̀ ó ti jẹ́ bẹ́ẹ̀ náà ẹ lọ pa ẹni ó bímọ ọkọ̀ fẹ́ pa yín ó ti jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yóò yẹ lọ pa ẹni ó bímọ tẹ́ẹ̀ báyìí sì lè pa ẹ̀yin gan ò ní jèrè ayé ẹ̀yin ló búkú gbogbo yìí. mo gbé títí láti má sọ̀rọ̀ sí Olúmíní ní ìtì ẹ̀ mọ anything until àná àbíjẹta meanwhile èmi pè láti kí àti ẹ̀ sọ̀rọ̀ lọ sẹ́niwẹ̀ mo kàn pé láti kí ni àmọ́ nígbà tí mo wá rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ mi ìkọ́kọ́ fẹ́ sọ̀rọ̀ mo kàn fẹ́ wò pé torí pé mo rí pé the usual game téèyàn èèyàn máa ń play ni pé tí nǹkan kan bá ti ṣẹlẹ̀ àfi bẹ́ẹ̀ ni pé kẹ́ ẹ drag onítọ̀hún pé kó kú àfi tó bá kú o ẹ máa ń ṣe níṣe pé tó bá kú ni o tí ò bá kú ẹ̀ ní dẹ̀yìn o ìlú tá a wà yìí náà inú àwọn ìjọba máa ń dùn nǹkan tí àwọn ìjọba ò ṣe kí n trust àwọn tó bá ṣẹ̀ ni wípé wọ́n máa ń fi wípé bóyá wọ́n sì lè padà lọ sínú ẹ̀ṣẹ̀ yẹn nínú ìlú yìí nǹkan tó ń ṣe kí n trust wọn tó máa ṣe sọ pé òkè ó láwọn iṣẹ́ tán lè ṣe kò láwọn iṣẹ́ tán lè ṣe ni but tó bá rí wípé ó wà remorseful genuinely ó fẹ́ yí padà gbogbo support ayé ìpátá ló máa fún ẹ láti turn a good leaf nínú ìlú tá a sọ pé ó jẹ́ ìlú òyìnbó yìí tó bá ti rí pé nǹkan tó ṣe ẹ̀ṣẹ̀ yẹn o ò padà lọ sínú ẹ̀ mọ́ gbogbo support tó require tó need ló máa fún ẹ láti jẹ́ kó remain kó má padà lọ sínú ẹ̀ṣẹ̀ yẹn but mo notice pé nílé ẹ ní kinní kan tó fi jẹ́ wípé mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run irú ẹ̀dá tó dá mi mi ì lè bá ọ̀pọ̀lọpọ̀ yín ṣe mi ì fẹ́ bá yín pàdé kò ní ìfẹ́ bá yín pàápàá ẹ̀yin tẹ́ bá ń sọ Yorùbá ní ìfẹ́ bá yín pàdé ní ìfẹ́ bá yín ṣe Ọlọ́run má jẹ́ kí n rí nǹkan tó máa sún mi pẹ̀lú pàápàá ẹ̀yin tí ẹ bá lówó lọ́wọ́ tẹ́ bá jẹ́ olóṣì akúṣẹ̀ Ọlọ́run má jẹ́ kí n rí nǹkan tó máa sún mi pẹ̀lú yín nítorí ẹ̀ ló fi dàbẹ́ ni pé mo rọra keep myself to myself téèyàn bá ti ṣẹ̀ ká tẹ̀ sọ pé òkè ẹni yìí ṣẹ̀ bàbá Ìjẹ̀ṣà ṣẹ̀ ṣé kó kú ni òkè ṣé kí ohun rere kankan kó má ti Násárẹ́tì ẹ̀ jáde mọ́ láyé ni so nǹkan tó ti ṣe yẹn okay ó ti ṣe ó ti serve time ẹ̀ ó ti ṣe everything ṣé nísìnyí kó má tiẹ̀ rí bá ti ṣe kó má rọ́nà gbégbà mọ́ ni ṣé kó má dẹ̀ gbé orí ilẹ̀ ṣe rere mọ́ láyé kó má bá wọn ṣe nǹkan tí ayé ń ṣe mọ́ okay tó bá kú nìkan ni ọkàn yín máa sinmi so torí pé nǹkan tó ṣe yẹn tó dẹ̀ ti lọ tó ti dé yẹn kó má lọ́mọ láyé kó má ní nǹkan kan láyé kó àfi kó kú so ó mì pé bó ṣe jáde yẹn ẹ fẹ́ kó kú ẹ dẹ̀ fẹ́ kéèyàn bá yín ṣe ẹ fẹ́ kéèyàn rí irú yín kó sọ pé èèyàn ni yín ẹranko ló pọ̀ jù nínú yín honestly so nǹkan tó even nílùú òyìnbó ni mo sọ ìlú òyìnbó tí gbogbo wa ń gbé lórí téèyàn bá ṣẹ̀ nílùú òyìnbó àwọn ìjọba máa kọ́kọ́ fi ẹ́ sí wọ́n máa separate ẹ̀ wọ́n segregate ẹ̀ pé kó wò bóyá o máa tún ṣe lẹ́ẹ̀kan tó o bá ti ṣe tó o wá genuinely kó fẹ́ yí padà genuinely wọ́n máa support ẹ láti change kí ló dé jẹ́ pé ìgbésí ayé ti yín ní Áfíríkà ní Nàìjíríà ẹ̀yin èèyàn dúdú ẹ̀yin Yorùbá especially bíi pé kéèyàn kú káyé ẹ̀ bàjẹ́ kó má dìde mọ́ kí gbogbo egungun gbígbẹ kó má sọjí kí koríko ẹ̀ kó dàtẹ̀ mọ́lẹ̀ kí gbogbo erin ẹ̀ kó wó olórí burúkú olòṣì ní gbogbo yín tẹ́ ẹ pọ̀ jù ń bẹ̀. ọmọ tẹ́ ẹ wá ń sọ̀rọ̀ sí tí Olúmíní tí ọ̀pọ̀lọpọ̀ yín bá rí ní ààfin ọba ẹ̀ tẹ́ ẹ bá rí níbi tó gẹ̀gùn sí ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ ẹ ń sọ̀rọ̀ ẹ̀ lè kó bàtà ẹsẹ̀ ẹ̀ tẹ́ bá rí níbi tó gẹ̀gùn sí níbi tó jókòó sí nínú ọlá ńlá ẹ̀ ọmọbìnrin yẹn tẹ́ bá rí níbi tó jókòó sí nínú ọlá ńlá ẹ̀ tó jókòó sí tó gẹ̀gùn sí nínú ọlá ńlá ẹ̀ ẹ lè lanu kẹ́ sọ̀rọ̀ sí ọ̀dọ̀ yín ni mo ti rí wípé ẹ̀yin lẹ máa mú ọlọ́pàá èèyàn téèyàn fẹ́ dó ẹ̀yin lẹ máa báyọ̀ mú ọlọ́pàá ẹni tí òbò tí Ọlọ́run fún oníkálukú tó fún yín tó fún mi
ọ̀dọ̀ yín ni mo ti rí pé ẹ̀yin lẹ máa báyàn lẹ jẹ́ ọlọ́pàá ẹni tó máa ṣọ́ ẹ ọkùnrin téèyàn máa dó ẹ̀yin lẹ máa sunkún ẹni lẹ máa bẹ ẹni tí ìyá àti bàbá ẹ̀ sunkún ẹkún yín ló máa pọ̀ jù ẹ̀yin kọ́ lẹ dábò fún ẹ̀yin kọ́ lẹ dákó fún ṣùgbọ́n ẹ̀yin lẹ máa ṣọ́ okó ẹni tó máa èèyàn tó máa dó ẹ̀yin lẹ máa ṣọ́ òbò tí èèyàn máa dó mi ò ríru ti yín rí ọ̀pọ̀lọpọ̀ yín tẹ̀dẹ̀ ń sọ̀rọ̀ yìí ìgbésí ayé yín rùn ọ̀pọ̀lọpọ̀ yóò ẹ̀rí bá ti ṣe ẹ̀rọ náà gbẹgbẹ ẹ̀rí bì kankan lọ ìgbésí ayé yín rùn ẹ̀yin lẹ máa ṣọ́ ayé aláyé ẹ̀yin lẹ máa sọ ibi tí èèyàn máa fẹsẹ̀ sí ẹ̀yin lẹ máa sọ ìrìn tí èèyàn máa rìn mẹ́wàá ẹ̀yin gọ́gọ́ ọ̀rọ̀ náà lọ ọ̀nà tí yín gò là mi ò rírú ẹ̀rí nǹkan tẹ́ máa ń ṣe time tẹ́ máa ń spend lórí time ayé aláyé tí ọ̀pọ̀lọpọ̀ yín bá spend lórí ayé ara ẹ̀ ayé yín arójú aráyè alára òròhun èyí lẹ máa kí ó kó àìsàn ó kó àìro ẹlòmíì tí ò lè kó bàtẹ ẹtẹ ẹlòmíì á dẹ̀ máa sọ̀rọ̀ sí ọmọ tẹ́ ẹ̀ ń sọ̀rọ̀ sí yẹn tẹ́ ẹ bá rí nínú ààfin ọba ẹ̀ níbi tó gẹ̀gùn sí tẹ́ ẹ bá rí níbi tó Ọlọ́run ṣọlá fún dé níbi tó jókòó sí ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀ nílé ìlànà sọ̀rọ̀ sí ṣé ẹ mọ ibi tó ti ń bọ̀ ṣé ẹ mọ nǹkan tí ojú ẹ̀ ti rí ṣé ẹ mọ bóyá ó ti try bóyá ìgbà míì èèyàn máa try tí ò bá rọ́nà lọ so bó ṣe ṣe lóyún yẹn tẹ́ ẹ̀ mọ ibi tó ti ń bọ̀ tẹ́ ẹ̀ mi oyún tó ti lose bó ṣe ṣe dókó tó lóyún yẹn kó lọ ṣẹ nítorí kẹ́yìn wèrè má bàa sọ̀rọ̀ kó lọ ṣẹ oyún yẹn dànù ní ẹni tó ti tẹ́ pé ìgbà tó gbọ́ pàgbẹ́yìn 12 years ago so bó ṣe ní oyún yẹn nítorí kẹ́ má bàa sọ̀rọ̀ nítorí pé ẹni tó lóyún fún yẹn kò kí ń ṣèyẹn ẹranko even ẹni tó lóyún fún bàbá Ìjẹ̀ṣà nǹkan tó ṣẹlẹ̀ ló ṣẹlẹ̀ tẹ́ bá rí bàbá Ìjẹ̀ṣà gan lórí ìdúró wípé kó dúró gbam tí kì bá ṣe pé bí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ kọ́ lọ́n bẹ́ ṣùwì tẹ́ bá rí ní orí ìdúró ẹ̀ èèyàn mélòó ló máa ní ọmọkùnrin yẹn máa dúró sílẹ̀ gbẹ̀tọ́ máa níwọ̀n ọ̀rọ̀kùnrin èèyàn mélòó tẹ́ bá rí ní ìdúró ẹ̀ pé kó dúró pé ọmọkùnrin dúró tán as a matter of fact ní bàbá Ìjẹ̀ṣà lórí ìdúró ó na ìlú mi pa ó lù pa ni mo sọ fún yín wípé kéèyàn dúró tán ó lù pa so ṣó gé lọ́wọ́ ni àbó gé lẹ́sẹ̀ tí ìjọba bá fi pé bóyá ẹ̀ṣẹ̀ ẹjí pé bóyá kàn mú lọ sétí òkú kọ́ lọ yìnbọn wọ́n á ti yìnbọn á ti kú so nígbà tó dẹ̀ ti ṣe nǹkan ẹ̀tọ́ ṣé kó má move on pẹ̀lú live ẹ̀ ni because I don't understand okay ó wá fẹ́ move on pẹ̀lú live ẹ̀yin dẹ̀ ń sọ̀rọ̀ ṣẹ́yìn lẹ bí ni ṣẹ́yìn lẹ bí àbí ewu láti bọ̀rọ̀ máa cry more than the bereaved ṣẹ́yìn lẹ bí ni ṣé ìyá yín ló bí Illumini ni àbí ìyá yín ló bí bàbá torí kò tiẹ̀ yé mi mi ò tiẹ̀ understand téèyàn máa pẹ̀tẹ́lẹ̀ tó máa fa yí ẹ̀lẹ̀ tá dẹ̀ máa gbọ́ ayé aláyé mi ò rírú ẹ̀ rí o mi ò rí Ọlọ́run má jẹ́ kí n koru yín o Ọlọ́run má jẹ́ ń bá yín ṣe láyé Ọlọ́run má jẹ́ tó bá kù díẹ̀ kí n koru ẹ̀yin tẹ́ ẹ máa ń ṣe bí Ọlọ́run jọ o pa mí mi ìfẹ́ rí yín mi tiẹ̀ fẹ́ bá yín ṣe mi tiẹ̀ fẹ́ Ọlọ́run kó jọ kó yà mí yá yín mi ìfẹ́ ru yín nígbèsí ayé mi láàráǹdì mi kí ló dé ẹni kó lè sá ó sá ẹni kó jutọwọ́ ẹ̀lẹ̀ ó jutọwọ́ ẹ̀lẹ̀ kí lẹ tún fẹ́ kó lè ṣe ẹni ó ṣẹ̀ ìjọba tún ẹni wọn fi sínú ìwé kan ìjọba tún ṣe ẹni wọn ti mọ́lé ó ti sáàbù táìmù ẹ̀ ṣé kó má kọ̀ntínú pẹ̀lú ìgbésí ayé ẹ̀ ni ṣé kò yẹ kó láyé ni àbí nǹkan tẹ expect pé kó mu lọ sẹ́yìn òkun kó lọ yìnbọn fún ni mi kò yé mi o even Jésù olùgbàlà aráyé níwájú Pílátù béèrè pé ó ní ta lẹ fẹ́ nínú Jésù àtolè wọ́n dá olè sílẹ̀ wọ́n ní kó fi olè lẹ̀ kó pa Jésù olùgbàlà aráyé wọ́n ní kó fi olè lẹ̀ kámbèlété eléyìí ò tí ì jalè tí àwọn olè ọwọ́ ọ̀tún gan ńgbà tó kù díẹ̀ kó ní jàánú mi Jésù ni ó máa pàdé òun ó ní lẹ́ni nìwọ yóò pàdé mi ní paradíṣe olè ọlọ́wọ́ ọ̀tún tó ti pààyàn èèyàn mélòó lẹ́gbọ́ tí máa yí pa olè ọwọ́ ọ̀tún nígbà tí ó kù díẹ̀ kó kú ó ní bàbá rántí mi nígbà tí wọ́n bá déjọ bàbá rẹ̀ Jésù ní lónìí ni ìwọ yóò pa ẹ kàn ń lọ sí chọ́ọ̀chì ni chọ́ọ̀chì ò gbénú yín ọ̀pọ̀lọpọ̀ yín tó bá díjọ Sunday sẹ́ àwọn tí ó lọ rubbish tẹ̀ ń bá káàkiri kò gbé nínú yín tó bá gbé nínú yín ó yẹ kí ọ̀rọ̀ yẹn kó máa jẹ́ ìmọ́lẹ̀ sípa ọ̀nà yín ọ̀rọ̀ Ọlọ́run tí mò ń lò yìí ẹ máa tẹ bá notice tí bá ń ṣerú àwọn ọ̀rọ̀ ẹ máa mú ọ̀rọ̀ jáde fún yín nínú Bíbélì nítorí pé ọ̀rọ̀ Ọlọ́run ni ìmọ́lẹ̀ sípa ọ̀nà mi kò kí ń jẹ́ ìmọ́lẹ̀ sípa ọ̀nà yín ẹ̀kọ́ gbé sórí pé ẹ mọ Ọlọ́run tó ẹ bá mọ Ọlọ́run yẹn á jẹ́ ìmọ́lẹ̀ sípa ọ̀nà yín ẹ máa reflect lórí ọ̀rọ̀ Ọlọ́run Pílátù wọ́n dá sílẹ̀ wọ́n pa Jésù wọ́n mú Jésù wọ́n fìyà jẹ nígbà tí wọ́n dé orí igi àgbélébù tó kù díẹ̀ kí ẹ̀mí bọ́ olè ọwọ́ ọ̀tún sọ fún Jésù
ó ní bàbá rántí mi nígbà tí wọ́n bá déjọba bàbá rẹ̀. Jésù wò ó ní lónìí ni wọ́n yóò pàdé mi ní paradíṣe, ni wọ́n yóò pẹ̀lú mi ní paradíṣe. Ó rí àánú gbà at the point of death lẹ́gbẹ̀ẹ́ olùgbàlà, ó rí àánú gbà. Kí ló dé? Báwo láyé yín ṣe rí báyìí? Ọ̀rọ̀ Ọlọ́run ò jẹ́ ìmọ́lẹ̀ sípa ọ̀nà òdodo yín. Báwo láyé yín ṣe rí báyìí? Báwo lẹ ṣe rí báyìí? Báwo lẹ ṣe pàǹfọ̀, lẹ ti ṣe sórí burúkú sínú ẹ̀ṣẹ̀? Báwo lẹ ṣe rí báyìí? Ọ̀pọ̀lọpọ̀ yín dẹ̀kẹ̀rẹ̀ nǹkan tẹ́ ẹ̀ ń ṣe ní kọ̀kọ̀ Ọlọ́run nìkan ló yé. So téèyàn bá ti ṣe báyìí kò gbúdọ̀ rí àánú gbà, kò gbúdọ̀ rójú rere Ọlọ́run, kò gbúdọ̀ live life ẹ̀. Níbi tí ẹ tún burú dé, ọmọ òkókó, ẹ ní respect, ẹ ní regard, ẹ tún ti ń fún lórúkọ, ẹ dẹ̀ fẹ́ ṣe rere láyé. Bíbélì gan sọ, ó ní ẹ tọ́jú ìtọ́jú mi. Ẹ tọ́jú ìtọ́jú mi. Kí ni ìtọ́jú Ọlọ́run? Ọmọ. Ó ní ọmọ ni ìní Olúwa, ọmọ inú sì ni èrè rẹ̀. Bí ọfà ti rí ní ọwọ́ alágbára, bẹ́ẹ̀ ni àwọn èwe rí ní ọwọ́ mi. Ẹ jẹ́ kí ọmọdé kó wá sí ọ̀dọ̀ mi. Ẹ tọ́jú ìtọ́jú mi. Ọ̀pọ̀lọpọ̀ yín ọ̀rọ̀ Ọlọ́run ò jẹ́ ìmọ́lẹ̀ sí ipa ọ̀nà yín. Ẹ kàn ṣe pùṣàpùṣà, ẹ wá máa bú èmi. Tẹ́ ẹ bá respect Ọlọ́run tẹ́ ń sìn, ẹ mọ̀ pé regard tẹ́ bá fún àgbàlagbà ní regard kan, ó yẹ kẹ́ double regard yẹn lẹ́ẹ̀mẹ́ta fún ọmọ kékeré, gẹ́gẹ́ bí àṣẹ Olódùmarè. Gẹ́gẹ́ bí àṣẹ Olódùmarè, ó yẹ kẹ́ double regard fún ọmọdé lẹ́ẹ̀mẹ́ta, gẹ́gẹ́ bí àṣẹ Olódùmarè. Tá bá máa sọ́ọ̀sì, ẹ máa kóòtù Bíbélì, ó ní ẹ̀yin ọmọ, ẹ̀yin òbí, ẹ̀yin ọmọ ẹ má ṣe kíní kan fún òbí. Ó tún wá sọ wípé ẹ̀yin òbí ẹ má ṣe mú àwọn ọmọ yín bínú. Ẹ ní rí yẹn. Ẹ jẹ́ kọ́rọ̀ Ọlọ́run guide yín, ẹ kàn ṣe bùṣà. Ẹ kàn ṣe bùṣà. Ọmọ onínàkúnà, ẹ rí story ẹni. Pẹ̀lú bí bàbá yẹn ṣe bí ọmọ tó pọ̀ tó. Bàbá yẹn, ọmọ yẹn dìde lọ bá bàbá ẹ̀. Ó ní bàbá, ó ní fún mi lógún ìní mi. Ó ní mo ti sìn ọ́ tó. Bàbá yẹn dẹ̀ ó kó gbogbo àwọn ogún ẹ̀ ó pín sọ́nà ọ̀nà tó tọ́. Ó kó ti àbúrò yẹn ó kó fún. Ó lọ, ọmọ onínàkúnà kó ogún yẹn lọ. Ó lọ ṣe ó mẹ́rì, ó káṣẹ́wó, ṣe gbogbo ẹ̀, ó gbáṣẹ́wó, ó ná owó tán. Nígbà tó ná owó yẹn tán tí ojú ẹ̀ dá. Bim! Ó padà, ó wá lọ ṣiṣẹ́ ní agbo ẹlẹ́dẹ̀. Oúnjẹ tí àwọn ẹlẹ́dẹ̀ ń jẹ ló ń bá wọn jẹ. Ó kọ̀ díjọ́ kan ló kọ̀ sùn ló kọ̀ jí ló wá ní, báwo lòun ṣe ṣayé ara òun báyìí? Oúnjẹ àwọn ẹlẹ́dẹ̀ lòun tí wá jẹ, ẹ̀yin ọmọ olówó, ọmọ onílé, ọmọ ọlọ́nà. Òun ti ná gbogbo ògùn ìní òun tán, òun wá ń bá ẹlẹ́dẹ̀ jẹun. Ó wá dìde, ó wá tọ̀ bàbá ẹ̀ lọ. Ó wá lọ bá bàbá, ó ní bàbá, ó ní mo mọ̀ pé mo ti dẹ́ṣẹ̀ sí ẹ níwájú ẹ àti níwájú Ọlọ́run. Ó ní má ṣe mí ní ọmọ ẹ o. Ìyẹn ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà ni mo ń sọ yìí o. Ó ní ọ̀rọ̀ ọmọ onínàkúnà ọ̀dọ̀ bàbá Ìjẹ̀ṣà ni mo mú bọ̀ wá bá. Ó ní bàbá má ṣe mí ní ọmọ ẹ, ṣe mí nìkan nínú àwọn alágbàṣe ẹ. Mi ò tiẹ̀ gbọ́n ògbìyàn, mi ò gbèrò láti ṣe, mi ò deserve láti pé kò pè mí lọ́mọ. Fi mí ṣe ìkan nínú àwọn alágbàṣe ẹ. Bàbá yẹn wá wò báyìí. Ó wá pe gbogbo àwọn èèyàn, ó pe àṣejẹ́. Ó ní ẹ wá, ó ní ọmọ mi, ó ló ti sọnù. Ó ní ọmọ yìí ti kú, ó ti yè, ó ló ti sọnù, mo sì ti rí yé. Ó ní ẹ wá bá mi yọ̀, olórí burúkú yín. Bàbá tí ọmọ ẹ lọ bá tó gba gbogbo ogún ìní ẹ̀ tó ná tán. Ó pè padà, ó ní ẹ wá bá mi yọ̀. Ó ṣe patí pé ọmọ òun ti padà. Ẹ̀yin èèyàn tó ṣẹ̀ tó ti da lẹ́kọ̀ọ́ ẹ fẹ́ kó kú. Bẹ́yìn bá fẹ́ kó kú, bàbá ẹ̀ tó da, tó jẹ́ olúdá ayé tó da ò lè fẹ́ kó kú. Inú ẹ̀ máa dùn pé ó ti padà wálé. Inú Ọlọ́run máa dùn sí wípé ó ti padà wálé ni. Ẹ̀yin nínú ẹ̀yin lẹ ń gbàdúrà kó kú. Ẹni tó ṣẹ̀dá ò lè fẹ́ kó kú. Ẹni tó ṣẹ̀dá bàbá Ìjẹ̀ṣà ò lè fẹ́ kó kú. Bẹ́yìn bá fẹ́ kó kú, àṣẹ̀dá ò lè fẹ́ kó kú. Òun náà ló tún ṣe fi nǹkan rere ló tún fi ti jíǹkì ẹ̀. Ẹ lọ kú ẹ bá fẹ́ kú. And one thing you don't understand, ọkùnrin àbóbìnrin tó dùn láti fẹ́ jù, ọkùnrin àbóbìnrin tó kù tó dùn láti fẹ́ jù, ó ní ọkùnrin tó ti yí, ẹni tó ti yíwà padà, ẹni tó ti yí padà kúrò nínú ẹ̀ṣẹ̀, ẹni tí ojú ẹ̀ ti já, ẹni tó ti ṣe nǹkan tó ti bú lọ́wọ́. Tó bá ti ṣe nǹkan tó ti bú lọ́wọ́ tó ti jìyà, ó dàbí ọkùnrin tó bá ní pé kó yẹ máa dóbò káàkiri. Níjọ́ tó bá ti kó gonorrhea, níjọ́ tó bá ti kó nǹkan tó yẹ pé ẹ̀mí ẹ̀ fẹ́ bọ́, ẹ rí pé ó máa sá wálé. Irú gbogbo nǹkan tí bàbá Ìjẹ̀ṣà bá máa ṣe sí, ojú ẹ̀ ti já, ó ti jìyà, òun náà ti rí, ó ti mọ nǹkan tó bá fíra ni, òun náà ti rí ikú láàrin èyí, ó ti dọ́rùn, ó ti bọ̀. So nísìnyí mo mọ̀ wípé a mú okó ẹ̀, a control ara ẹ̀, kò lè ṣe mánamàná mọ́. But ẹ fi ẹni ẹlẹ́ni lẹ̀, ó ti jìyà tó yẹ kó jẹ, ó ti lọ, ó ti dé. Inú mi nígbà CEO náà mọ bí tó ti ń bọ̀.
ìjánu ìfẹ́ tọ́lọ́run fi sínú ẹni kálukú ẹ mọ̀ ẹ fi wọ́n lẹ̀ CEO náà tẹ́ bá rí ní àgbàlá ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ yìí ó mà ṣe o eré mà bẹ̀dùn nílẹ̀ o ẹ̀dùn ò mà lè sa o sí lumi nílẹ̀ pé ẹ̀ fi ìdà lálẹ̀ gírrrrà kẹ́pẹ́ CEO lumi ní kẹ́ṣe gírrrrrà kẹ́ fi làlá kẹ́ mo ti gbọ́ tẹ́yìn kan ní kò kàwé ẹ̀yin tẹ́ kàwé ara yín pàjẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó ń ṣe yín náà nìyẹn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ lẹ́ kàwé ní Nàìjíríà ìyà lẹ fi ń jẹ fáìlì lẹ fi ń kó fáìlì lẹ́ ń kó àwọn tí wọn kàwé ló ń control yín nǹkan tí ìjọba ìlú yóò ní nìyẹn tó bá ti jáde wọn á ti tètè mọ nǹkan talent tó wà nínú ẹ̀ nǹkan tó bá fẹ́ ṣe fáìlì ẹ̀ ń fìwé kíkà kó àbọ̀ ẹ̀ má kàwé ẹ̀ yẹn ó ń pe bàbá ńlá ìpọ̀nrí ìyálàyà ẹni tó ní PhD ó ń pè wọ́n ránṣẹ́ ó jókòó ságbàlá ẹ̀ tẹ́ bá bá sí olùmíní nínú àgbàlá ẹ̀ nínú ààfin ẹ̀ ẹ̀ mọ̀ pé lára àwọn tí Ọlọ́run kẹ́ ni dẹ̀ lè control nǹkan tó bó bá ṣe wù ló ṣe lè ṣègbè sí kó lọ pa ọmọ ẹni àbí kí bàbá Ìjẹ̀ṣà lọ kú àbí kó náà lọ kú ẹ gbájúmọ́ gbèsè ayé yín náà ẹ fèsì láìfì yẹn yín kọ́ lẹ bí náà tíjọba bá dẹ̀ fi pé wọ́n ṣe nǹkan tí ò dá ìjọba mọ nǹkan tán lè ṣe náà yín kọ́ lẹ bí ẹ kì í ṣe ìyá ẹ̀ náà ẹ dẹ̀ kì í ṣe bàbá ẹ báwo wá ni ti yín ṣe jẹ́ ẹ jẹ́ kó dùn yín mọ́ níwọ̀n náà ẹ jẹ́ kó dùn yín mọ́ níwọ̀n náà ẹ dẹ̀ respect ọmọ yẹn gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń ṣe yìí kó dáa ẹ níbẹ̀rù Ọlọ́run ò jẹ́ ìmọ́lẹ̀ sí ipa ọ̀nà yín ẹ bẹ̀rù Ọlọ́run ẹ mọ Ọlọ́run ń sọ fún yín pé ẹ mọ Ọlọ́run tẹ́ bá mọ Ọlọ́run àwọn nǹkan tí mo sọ jáde nínú Bíbélì ọ̀pọ̀lọpọ̀ yín ò mọ̀ ẹ mọ Ọlọ́run tẹ́ bá mọ Ọlọ́run ẹ máa ronú lẹ́ẹ̀mejì kẹ́ tó ṣe nǹkan èèyàn kan ṣẹ̀ mí nínú wíìkì tó súnmọ́ mi gan tí mo ní nǹkan tí mo máa ń fún lóṣooṣù èmi àtàwọn fámìlì mi wá dísà pé mi ní fún ní nǹkan mọ́ nígbà tí mo jí lé ní ẹ̀mí yẹn tọ̀ mí wá wípé kí n má ṣe bẹ́ẹ̀ pé kí n fọ̀nà mí dá sí rí àfún mẹ́wàá mo ti ṣépè mo ti búra mo sọ fún pátánà mi má dá sí kíní kan ẹ̀mí yẹn ní kí n má ṣe bẹ́ẹ̀ ẹ̀mí yẹn ní tí n bá lọ ṣe bẹ́ẹ̀ tó bá lọ kú wọ́n máa béèrè ẹ̀jẹ̀ lórí mi ẹ̀mí mímọ́ Ọlọ́run tàn mí wá ẹ̀mí yẹn sọ fún mi wípé kí n gbọ̀nà mí fi punish ẹ̀ kí n má fi owó oúnjẹ nítorí pé Ọlọ́run fi jíjẹ sí abẹ́ mi kí n má ṣe bẹ́ẹ̀ pé torí tí nǹkan bá ṣe wọ́n á béèrè ẹ̀jẹ̀ lórí mi èmi tí wọ́n á fi guilty sí torí àwọn tí mo ti ṣépè tí mo ti búra mi ìmọ̀ bí mo ṣe lè bá wọn pé mo ti fẹ́ change mind mi ẹ̀mí mímọ́ Ọlọ́run ló tọ̀ mí wá ló sọ mi pé kí n má gba ọ̀nà yẹn torí tí nǹkan bá ṣe pẹ́rẹ́ wọ́n máa béèrè ẹ̀ lọ́wọ́ mi torí pé èmi ni hope ẹ̀ tí mo lè máa ràn lọ́wọ́ pé kí n má ṣe bẹ́ẹ̀ mo lè wá máa ràn lọ́wọ́ kí n má bá sọ̀rọ̀ tí n bá ní bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ kí n má fi ọ̀nà jíjẹ yẹn kí n má jẹ́ kó fi nira fún torí pé a fi sí mi lọ́wọ́ mo sọ fún yín pé tó o bá rìn lórí ilẹ̀ alààyè tí ẹ̀mí mímọ́ Ọlọ́run níbi kan tí ò tọ́ ẹ kó mọ̀ pé ó ti di òkú ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ yín gbogbo ìwà tẹ́ ẹ máa ń ṣe yẹn mo rí pé ẹ̀gbin ni yín ní gbọ́dọ̀ súnmọ́ yín ẹ̀mí mímọ́ Ọlọ́run ò sí nínú yín mọ́ ẹ lọ béèrè fún agbára tí ń tọ́ ni agbára ẹ̀mí mímọ́ agbára gbabí má gbàbẹ̀ agbára gbabẹ̀ má gbàbí agbára ẹ̀mí mímọ́ tó ń tọ́ ni agbára tí kì í mú ní ṣìṣe agbára tí kì í mú ní ṣì ìwà wù ẹ lọ máa béèrè ẹ̀ torí àwọn ìwà tẹ́ ẹ̀ ń wù tẹ́ ẹ rò pé ẹ̀ ń wù yìí ó ṣì wọ̀n pé kò sí agbára ẹ̀mí mímọ́ Ọlọ́run ò sí lára yín mo ti dágbére fún yín torí tí ò bá dágbére fún yín ni ẹ máa mọ̀ wípé gbogbo wa Ọlọ́run fún wa ní second chance because ìwà tẹ́lòmíì máa ń wù ó yẹ kọ́ lọ́run kó kú lẹ́sẹ̀kẹsẹ̀ ni Ọlọ́run ṣòro gbìjà ẹ wo story àpótí ẹ̀rí ó fẹ́ jábọ́ ẹni tó fẹ́ bá wọn tó fẹ́ help wọn láti pé kó jábọ́ ogun dẹ̀ lù pa síbẹ̀ láàmì sí pé Ọlọ́run ṣòro gbìjà ẹ wo story Solomon àbúrò ẹ̀ tó bu tó ní ìwà alágbèrè wo ní ṣekúṣe kìnnìkan ẹ rí nǹkan tó ṣẹlẹ̀ ni ẹranko burúkú bọ́lẹ̀ ó dẹ̀ jẹ́ torí pé ó bú Solomon lálágbèrè ẹ wo story Dáfídì ẹ wo story Samuel bá ṣe ń bú àwọn àjẹ́ tó the witch of Endor ó lọ pe ẹlẹ́dàá ó lọ bá Ọlọ́run pé kó fún un ní ààyè láti pe ẹlẹ́dàá Samuel jáde lápá ọ̀tún Olódùmarè wọ́n dẹ̀ fún láyè ẹlẹ́dàá Samuel ó pè jáde ẹ̀rù Ọlọ́run bà mí ẹ̀rù Ọlọ́run tó bà ẹ lọ mọ Ọlọ́run tẹ̀ ń sìn ẹ lọ gba ẹ̀mí mímọ́ sínú ayé yín kó máa tọ́ yín ẹ ń ṣìwàwù ọ̀pọ̀lọpọ̀ yín ṣìwàwù ẹ káàárọ̀ wo CEO mo tiẹ̀ mọ̀ pé kò move ẹ̀ náà I know you mo mọ̀ ẹ́ mo mọ̀ pé gbogbo nǹkan tó ń sọ ó tiẹ̀ lè má rí gan torí kò ṣe tó wà lórí Facebook ó lè má rí bàbá Ìjẹ̀ṣà náà ó kú oríire Ọlọ́run á jẹ oore yẹn ní àjẹmọ́nú fún ẹ á lọ́wọ́ rí lẹ́yìn ọmọ náà á dàgbà á dògbó á gborí ilẹ̀ ṣe rere. orin fa orin gbẹ̀ndẹ́kẹ́ ńjọ́ tí mo bá tún lè gbọ́rọ̀ orin ọ̀tẹ̀ lẹ́nu àwọn òpònú eré ìdísí ọjọ́ ìní ń fúnrin ọdẹ fún wọn lẹ́sìsì wọ́n sì wọ́n rán bí aṣọ àwọn ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ lèmi bá wí olóhùn mòwe rẹ̀ abínú ẹni mọ̀ra rẹ̀ níwèé.
ẹ wo ẹ̀yin tèmi bàbá ìjẹ̀ṣà ti jáde tán báyìí o láti máa fún gbogbo àwọn ọ̀tá rẹ̀ lésì gbogbo àwọn tí wọ́n wò pé báwo lọ̀rọ̀ ọmọ bíbí ṣe jẹ́ ẹ wo ẹ jẹ́ kí n fi fídíò yìí lẹ̀ Lizzy Anjorin ìyẹn náà ṣe kí ni ó kojú Ìyábọ̀ Òjó bí Lizzy Anjorin ṣe ń kojú Ìyábọ̀ Òjó bẹ́ẹ̀ ni Bukky Jesse ìyẹn náà tún fèsì Nkechi Blessing pé kí ni tiwọn nípa ọ̀rọ̀ bàbá ìjẹ̀ṣà ẹ wo inú fídíò náà lẹ ti máa wo gbogbo ẹ jẹ́ kí n fi lẹ̀ kájọ wò ó. torí pé Ìyábọ̀ Òjó ti lọ dó Ìjẹ̀ṣà rí Ìyábọ̀ Òjó wà end up láti jẹ́ ìyàwó lé Ìjẹ̀ṣà ẹ fẹ́ kí Ìjẹ̀ṣà kú. àwọn sẹ́nítọ̀ tí ò dó Ìyábọ̀ Òjó lánàá nítorí pé Ìyábọ̀ Òjó ó smell pé ní tíátà mi ń dó àwọn sẹ́nítọ̀ yẹn ẹ kún Ìyábọ̀ Òjó lọ́wọ́ bá yé àwọn sẹ́nítọ̀ yẹn jẹ́ ẹ fún mi lólóṣèlú kan tó dó Ìyábọ̀ Òjó àbí tí Ìyábọ̀ Òjó fẹ́ dó tí kárí ẹ̀rí mi dì sí ẹ fẹ́ pa Ìjẹ̀ṣà ẹ wá ẹ yá wèrè gbọ́n ẹ̀yin Yorùbá ẹrú yín bà mí o. ẹ wo ẹ̀yin èèyàn ẹ tí ì gbọ́ nǹkan kan rárá nínú fídíò tẹ́ ń wò lọ́wọ́ yìí o ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àṣírí ni Lizzy Anjorin ló tú nínú fídíò yìí ẹ wo ẹ má jẹ́ kí n dá yín lágara jẹ́ kí n fi fídíò náà lẹ̀ kí gbogbo wa kájọ wò ó eléyìí tún lágbára o lórí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà iṣẹ́ àráyé ẹ jọ̀ọ́ ẹ bá mi kílìkì lé subscribe button tó wà nísàlẹ̀ yẹn ọwọ́ yín tẹ́ fi ń tẹ subscribe fún wa lágbára Ọlọ́run ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́ bẹ́ẹ̀ lẹ ò ní fi gbé ọmọ sí. ẹ̀yin Yorùbá ẹ ya wèrè gan o ẹ dẹ̀ ṣe fídíò ẹ fẹ́ kàn gbé Ìjẹ̀ṣà padà sẹ́wọ̀n ẹ̀yin Yorùbá àgàgà ẹ̀yin ọkùnrin yẹn ẹ dẹ̀ ń ṣe fídíò ẹ fẹ́ kàn question ọjọ́ tí Lumini lóyún àtijọ́ tí Ìjẹ̀ṣà jáde lẹ́wọ̀n ẹ mọ̀ bẹ̀rù yín gan o àmọ́ ẹ question Ìyábọ̀ Òjó tí ọmọ ẹ lóun bímọ 2 months after wedding ẹ question bí tí Ìyábọ̀ Òjó ti lọ ra ọmọ fún ọmọ ẹ 2 months after wedding ni Ìyábọ̀ Òjó announce pé ọmọ òun bímọ 2 months after gẹ́rẹ́gẹ́ àsàtijọ́ tí ọmọ Ìyábọ̀ Òjó tó ṣe wedding that means wípé oyún yẹn ti wà lóṣù méje ara tí ọmọ Ìyábọ̀ Òjó fẹ́ fi gbé oyún oṣù méje dà ara tí ọmọ Ìyábọ̀ Òjó tó fẹ́ fi gbé oyún oṣù méje dà tó bá tiẹ̀ jáwọn tó sọra tí kò wọ́n máa ń round a sọ pé òkè bọ́dì wọn gbé oṣù méjì gẹ́rẹ́gẹ́ Ìyábọ̀ Òjó lọ ra ọmọ táìmù tí Ìyábọ̀ Òjó lọ ra ọmọ yẹn ó sá kúrò bó ṣe ń lọ Kenya ló ń lọ Canada ló ń padà sí Tanzania tó fi parí gbogbo pépà ọmọ tó rà ẹ fi ọjọ́ kan question Ìyábọ̀ Òjó rí pé oṣù kejì tọmọ ẹ ṣèyàwó rẹ̀ àmọ́ ẹ question bàbá Ìjẹ̀ṣà nítorí pé kò padà fẹ́ Ìyábọ̀ Òjó sílé bí ìyàwó ẹ ń question ẹ pé oṣù keje tó jáde lẹ́wọ̀n náà bímọ fún ẹ̀ ń question Ìjẹ̀ṣà tẹ́ ẹ rí fídíò tí Géńdé Ọlọ́run ọmọ 20 something years tó dìde tó lọ tilẹ̀kùn fídíò tẹ́ ẹ rí pé ọmọ yẹn ló kọ́kọ́ make advance sí bàbá Ìjẹ̀ṣà ẹ rí ọmọ yẹn o ẹ wá sọ ọmọ yẹn di ọmọ ọdún 4 ẹ wá tag Ìjẹ̀ṣà ní pedophile pẹ̀lú ọmọ 23 years tó gbọ́dọ̀ ti ṣíwọ́ ọmọ bíbí ọmọ 23 years láyé àtijọ́ tó jẹ́ pé ọmọ tí ẹ̀gbọ́n gbọ́dọ̀ ti máa bímọ ẹ wá sọ ọ̀dọ̀ ọmọ ọdún 4 fún gbogbo wa àmọ́ Ìyábọ̀ tó gbé Mohbad lọ sí UK tí wọ́n sọ àdírẹ́sì ibi tí Mohbad ti perform boyfriend Ìyábọ̀ Òjó di ọ̀la owó tí Mohbad fi perform fún Pọ̀lọ́ wọn ṣàkáǹtì ẹ̀dọ́là Pọ̀lọ́ jáde kó sọ pé ibi tó ń sanwó iṣẹ́ Mohbad sí rè ẹ question Ìyábọ̀ Òjó question Ìyábọ̀ Òjó tí Mohbad kú sí camp ẹ̀ àmọ́ ẹ question Ìjẹ̀ṣà tí Géńdé Ọlọ́run tí ọyún ẹ gbọ́nrín jọ ọyàn mi yìí lọ tó fi ọwọ́ ra á nìkan ẹ question ẹ̀ pé ó fi do file ọmọ 23 years ẹ question Ìjẹ̀ṣà àmọ́ ẹ question ìlọ́kọ tó rán bàbá ọmọ ẹ lọ sẹ́wọ̀n ẹ̀wọ̀n la pé ẹ question ẹni tó ń pèrè ẹ ní Diona ìyàwó ọ̀rẹ́ ẹ̀ tímọ́tímọ́ ó lọ fẹ́ ọkọ ọ̀rẹ́ ẹ̀ tímọ́tímọ́ tí kò mí sí birthday wọn rí ó wá ń sọ fún gbogbo yín lójú ara yín pé Diona lòun ẹ̀ẹ́dẹ̀ fọjọ́ kan béèrè pé Diona kíni ṣé Diona ọmọ owó ẹ àbí Diona virginity ẹ
béèrè yẹn rí. So Ìyábọ̀ Òjó ó ti build àwọn gúùpù apààyàn to that extent that ẹ̀yin àgbàlagbà nílẹ̀ Yorùbá sọ̀rọ̀ ẹ̀ sọ̀rọ̀ bí olórí ẹ̀ sọ̀rọ̀ bí olóṣì. Number one jẹ́ ń gbé ẹ débẹ̀ fún pé Ìjẹ̀ṣà end up pẹ̀lú CEO Lumini bó end up pẹ̀lú CEO Lumini. That shows Ìjẹ̀ṣà was innocent and he was compensated from above. That is what they call compensation. Tá bá gbé Lumini, tá bá gbé Ìyábọ̀ Òjó sórí igbá lẹ́nu, ta ló wà valuable náà méjèèjì? Ta ló ṣe fi tọrọ ọmọ náà méjèèjì? Ta ló fi ṣe ta lè fi tọrọ ìyàwó náà méjèèjì? Ta ni national treasure nínú àwọn méjèèjì? Nínú Lumini àti Ìyábọ̀ Òjó. Lumini tó bá wùn ẹ́ kó lọ máa wáìnì pẹ̀lú Ìyábọ̀ Òjó là tó bá ta sí máa gbé ẹ ṣépè. Èmi ò gbé jẹ́ bí òótọ́ lèmi sọ fẹ́ kó ṣì lọ torí kò sí ọ̀kan mi tó gbádùn. For Ìjẹ̀ṣà láti fẹ́ Lumini gbogbo èèyàn ọkùnrin tẹ̀ ń bú Ìjẹ̀ṣà ẹ lọ kú ẹ lọ mú àìpò gbéyàwó lé ẹ síta kó tó bú Ìjẹ̀ṣà jáwó wọ́ọ̀tì ìyàwó lé ẹ jẹ́ káwo contribution ìyàwó lé ẹ sí Nigeria society. God came from above. He kept Ìjẹ̀ṣà for 5 years and he prepared the table before his enemy. Tí family member mi bá fẹ́ sí Lumini máa fi family member yẹn máa fi sínú special call mi sí Lumini nínú ayé ògbóǹtarìgì télọ̀ ọmọ burúkú tíṣẹ́ télọ̀ ń gbá nínú orí ẹ̀. There is no how you will write a story or history of Yoruba land. Tá bá pín lẹ́ni tí Lumini wà náà tẹ́ ẹ máa bọ́ tẹ́ ẹ máa ṣe yes ma fún. That is a company. She is the company. She is the table. She is the continent. She is the country. She is the nation. For Ìjẹ̀ṣà láti bímọ àkọ́bí ọkùnrin through Lumini, obìnrin tá fi ń tọrọ ọmọ, ìyàwó tá fi ń tọrọ ìyàwó, citizen tá fi ń tọrọ citizen. Àṣàyàn ni Lumini. O rò pé Lumini pọ̀ ni. Tí Lumini bá pọ̀, mú Lumini kan jáde nínú ẹbí ẹ̀. Ìwọ mú Lumini kan jáde kó lórí burúkú títí ẹ tó ṣe show fún Ìjẹ̀ṣà fún mi ní Lumini inú ẹbí ẹ gẹ́gẹ́ bí ọmọ ẹ gẹ́gẹ́ bí ìyàwó ẹ àbí gẹ́gẹ́ bí family member ẹ fún mi ní Lumini kan. Baba Ìjẹ̀ṣà is not your regular customer. Baba Ìjẹ̀ṣà is your boss. Baba Ìjẹ̀ṣà deserve a chieftaincy title in the country. For Ìjẹ̀ṣà to have end up with Lumini, it shows you Ìyábọ̀ Òjó, you cheated that man. Ìyábọ̀ Òjó, it shows that you lied against that man. Ìyábọ̀ Òjó, God disgraced you before the whole world. Lumini wá kéré nú ayé ni. Lumini ò mọ value ara ẹ̀ ni. Tó bá jẹ́ pé Lumini lè dúró bí ruwa ṣe dúró ni. Wọn ò bí pọ̀ rí ìyá láyà gbogbo yín àti lọ́kọ àti Ìyábọ̀. Ẹ gbọ́dọ̀ lárúkọ mọ́ Lumini lórí. It is not about age. It's about achievement. It's only God that can reward a man. It shows Ìyábọ̀ Òjó lied against Ìjẹ̀ṣà. The news that came out yesterday. I was expecting Ìlọ̀kọ̀mọ Àrélù. I was expecting you. Ìlọ̀kọ̀ gbẹ́sẹ̀ síbí bọ́ síbí. Ẹsẹ̀ tó gbé lọ tó fi ṣe baby shower. Kí ló dé tó ṣe lè post ọmọ afẹ́ tó ránṣọ ọ̀fẹ́ fún ẹ fógún ọdún ẹgbẹgbẹ̀rún ọdún. Ọmọ afẹ́ tó spend the sleepless night. Why are you not bold enough láti lè post ọmọ afẹ́ tó fa yes ni? Ṣé ẹ lọ ṣe baby shower ni? Abẹ́ lọ fi ṣẹ̀sín. Ṣé ẹ lọ ṣe baby shower ni? Abẹ́ fẹ́ pa Ìjẹ̀ṣà yanyan. Ṣé ìgbà tẹ́ lọ ṣe baby shower? Ṣé ẹ dá bàbá ọmọ mọ̀? Ṣé báṣọ tó wọ̀ fún baby shower? Ṣé bí the same aṣọ yẹn lọ́kọ yẹn wọ̀? Kí ló dé tẹ́ ṣe fẹ́ rí lunch sí Ìjẹ̀ṣà? Tẹ́ ṣe fẹ́ kàn padà sẹ́wọ̀n? Mo ń béèrè Ìlọ̀kọ̀ gbẹ́sẹ̀ sókè gbẹ́sẹ̀ síbí. Mo ní why are you not proud enough to post your ọmọ afẹ́? You are scared of Ìyábọ̀ Alice Òjó. Because irú kankan náà ni wà tí Ìyábọ̀ Òjó. Èmi ò tí ì rí ohun tó máa dé bọ́ ọmọ afẹ́ tèmi tí mo máa dìná yẹn nínú òjò nínú ẹ̀rùn nígbà jíjẹ nígbà tí ò bá sí
toró lórí burúkú obìnrin ní Ìlọ́kọ. So when Iyabo was dragging Ijesha to prison, you cannot beg on behalf of your Omoafe to spare Ijesha. And you end up with enemy of your Omoafe. Ó yẹ kán lọ pa gbogbo yín. Ẹ̀yin tẹ́ bá tún ṣì ń wo fíìmù àwọn pípù yìí. Ọ̀run á bá ti ń jẹ́ tọmọtọmọ yín. Ẹ tẹ́ bá ṣe wo fíìmù àwọn pípù yìí. Ẹ tẹ́ bá ṣe wo fíìmù wọn. Ọ̀run á bá ti ń jẹ́ tọmọtọmọ yín, ẹ tẹ́ bá wo fíìmù wọn. He who wants equity must come with clean hand. You want the society to bless you, you must bless the society back. Ìlọ́kọ, where is your conscience? How can you later become a best friend of your Omoafe's enemy? Èyí tí Iyabo Ojo ṣe fún mi tó ṣe fún ọkọ mi. Ó ṣayé yìí mọ́, kò sẹ́ni tó máa parí ìjà yẹn. Ká má ti sọ wípé Ìjẹ̀ṣà lọ sí ẹ̀wọ̀n ọdún 5. Ìlọ́kọ, you now end up in the same camp. The camp tó wà yẹn sìn, ó lè celebrate Omoafe. Kí ló lọ ṣe níbi, kí lẹ lọ ṣe surprise baby shower funfun. Mo ń sọ̀rọ̀ yín. Àwọn èèyàn rò pa lásán jù ní. Àwọn èèyàn rò pa láṣẹ jù ní. Mo ń sọ yí àwọn èèyàn tẹ́ ti waste dànù. Tẹ́ dẹ̀ máa ṣojú fún. Ẹ̀yin lẹ máa waste àwọn èèyàn. Ẹ̀yin lẹ máa sunkún lọ́jọ́ burial. Ẹ̀yin lẹ máa fòkú wọn gba donation. Ìyá Afẹ́ Ìlọ́kọ, mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ pé kí ló dé tó jẹ́ pé ìwọ kọ́ lẹni àkọ́kọ́ láti celebrate Omoafe pẹ̀lú ọmọ òkókó ọwọ́ ẹ̀. Anybody tó Omoafe bá fẹ́ is none of your fucking business. Torí ìgbà tó ń ṣe Omoafe fún ẹ, your life was miserable. Ìgbà yẹn ló gbé ọkọ ẹ lọ sẹ́wọ̀n gbére pẹ̀lú iṣẹ́ àṣekára, and she stood for you. Nígbà tí wọn náà rán ọkọ ẹ lọ sẹ́wọ̀n. So nígbà tí ọ̀tá rán ọkọ Omoafe lọ ẹ̀wọ̀n, why are you not there to celebrate her? Mo ń béèrè pé kí lẹ lọ ṣe baby shower fún Lumini fún. Gbogbo yín tẹ́ ṣe baby shower pátápátá. Kò sí kankan nínú yín tó celebrate ọmọ òkókó yẹn. Sí Olúmini. Ọjọ́ tá jọ sọ̀rọ̀. Tó jẹ́ kí n mọ̀ pé Ìjẹ̀ṣà ló lọ́mọ. Mo ní ṣẹnu ẹ báyìí. Yàtọ̀ sí pé a jọ sọ̀rọ̀ Ìjẹ̀ṣà. Gbogbo ẹnu ni mo fi sọ. Kò yẹ kí n sọ eléyìí àmọ́ máa sọ. Èmi ti ṣe nǹkan kan fún sí Olúmini rí. Tó jẹ́ pé nǹkan tó tóbi láyé àtọ̀run. Tí sí Olúmini gan mọ̀ pé mi mo ṣe. Ó ṣẹ̀ṣẹ̀ rántí ní 2 weeks ago ni. 2 months ago. Ó ṣẹ̀ṣẹ̀ rántí ni. Ó wá ń sọ fún mi pé sister, tó tọ́ mà ni. Mo máa ti gbàgbé ilẹ̀ máa ṣe. Kò rántí rí. Mi ì búlì ẹ̀ rí. Mi ò búlì ẹ̀ rí. Etí kejì ò gbọ́ rí. A lọ sí pèjẹ lọ stọọkì ẹ̀ rí. Aṣọre yẹn fún láyé àti lọ́run. A dẹ̀ ń fàdúrà ràn lọ́wọ́. A dẹ̀ ń promote ẹ̀ lórí péjì wa. Tó bá jẹ́ pé ẹ̀yin lẹ ṣerú oore yẹn fún, ayé gbọ́dọ̀ ti parí. Bàbá Ìjẹ̀ṣà, Bọ̀dá Lánre, industry ball ni wọ́n máa gbá yín títí tẹ̀mí máa fi bọ́ lára yín. Bọ̀dá Lánre jáde lẹ́wọ̀n. Mo bá Bọ̀dá Lánre sọ̀rọ̀. Mo gbóhùn àwọn ọmọ onítíátà. The same àwọn ọmọ onítíátà. Wọ́n súnmọ́ Iyabo Ojo bí iṣan ọ̀run. The same àwọn ọmọ onítíátà náà ṣe baby shower fún sí Olúmini. Àmọ́ tí wọ́n lè celebrate ọmọ òkókó yẹn. Bọ̀dá Lánre, ẹ lè dẹ́rù yín gbé. Mo máa lo case yín as case study láti stop Iyabo Ojo láti pa àwọn ọmọ mi. Bọ̀dá Lánre, mi ò gbèjà yín, necessity ni mo ń ṣe gẹ́gẹ́ bí abiyamọ. Ẹ lè dẹ́rù yín gbé. Ẹ ní mind of your own. Ẹ dey think beyond the box. Gbogbo ìgbésí ayé yín nínú film industry yẹn. So kò sóore téèyàn fẹ́ ṣe fún yín nínú film industry yẹn. Bẹ́ẹ̀ lọ sẹ́wọ̀n, àpàìmọ̀ kan máa fi kú rèwerèwe pa yín. Torí pé ẹ nígbàgbọ́ nínú ara yín. Gbogbo ìgbésí ayé yín nínú film industry yẹn. Bọ̀dá Lánre, wọ́n rún ẹlẹ́wọ̀n ọdún 5. Ó wá padà sọ́wọ́ àwọn ọmọ tó ń rún ẹlẹ́wọ̀n. Ó yẹ kí wọ́n fọ ẹ̀kùn ẹni pẹ̀lú rọ́bà.
ó yẹ kán fún ẹpọn yìí èyí tí Ìyábọ̀ Òjó ṣe fún mi àtọkọ mi lásán ó máa jẹ ìyà kú lọ́wọ́ mi ni kò sí bàbá ńlá fún ẹni tó lè bẹ̀bẹ̀ ó máa jẹ ìyà yẹn kú tọmọtọmọ ẹ̀. Bọ̀dá Láre tó bá jẹ́ pé o ti ṣiṣẹ́ mi ìyàtọ̀ sí fíìmù industry ò bá mọwọ́ ọ̀tá rẹ̀ ó mọwọ́ ọ̀tá rẹ̀ ẹ̀wọ̀n tó ń rún ẹ lọ yẹn ó kọrí bí fíìmù ni ó mọ̀ kán ti bá titi ẹ jẹ́ eré ló máa pè é ìgbẹ̀yìn ló ń dolóko àdá ọmọ tó bí yìí tó bá bẹ̀rẹ̀ sí ní dàgbà kò síkú tó fẹ́ pa ẹ́ ju tó ń ṣe fún ẹ̀yin lọ. Bọ̀dá Láre ẹ ní orí tẹ̀ ń rò ẹ ní orí wẹ̀ ẹ̀rú for the fact that you don't know gravity of what they have done to you ò jẹ́ kí n lè bá yín sọ̀rọ̀ tó bá jẹ́ pé ẹ mọ gravity tó ṣe fún yín ni ọ̀rọ̀ èmi àti yín ò bá yẹra wa olórí burúkú ìbànújẹ́ ọmọ wúlé mọ́tì ṣe mọ̀ pé ìgbà tí èmi àti ẹjọ́jọ́ yìí ṣù tó wá fún mi ṣe mọ̀ pé bàbá Ìjẹ̀ṣà pè mí ẹ̀lú àbúrò mi kí ló tún dàwọ́ àti Àrẹ̀já ń pọ̀ fi sílẹ̀ ẹjọ́ àbúrò mi mo wá kọ́ ti fídíò Àrẹ̀já mo kọ́ tiẹ̀ sí Ìjẹ̀ṣà ṣe mọ̀ pé Ìjẹ̀ṣà ò mọ̀ wípé ìjà òun ni mò ń gbè egéṣe ìbànújẹ́ ọmọ wúlé mọ́tò Àrẹ̀já ṣe mọ̀ pé Ìjẹ̀ṣà ò mọ̀ kí ló dẹ̀ bí mi nínú ni wípé Àrẹ̀já àti Ìyábọ̀ Òjó wọ́n ti jọ ń ṣàbúrú yẹn bọ̀ nígbà tí Ìyábọ̀ Òjó lọ ṣe show against mi lọ́dọ̀ Bíọ́lá Àrẹ̀já ń ṣí àì ìyàwó ẹ̀ ṣí àì tí ò yẹ kó rí bẹ́ẹ̀ ìyẹn lọ bẹ́ẹ̀ nígbà tí Àrẹ̀já máa jáde olórí burúkú alákìísà aláyébàjẹ́ ẹni títí ẹ ti ta gbogbo ìṣẹ̀dá tó ń gbèjà Àrẹ̀já ìgbẹ̀yìn àwọn ọmọ yìí máa dàbí ìgbésí ayé Àrẹ̀já ẹ̀yin wọn tẹ́ bá ti rí jẹ tẹ́lẹ̀ ẹ̀ ní rí jẹ mọ́ ayé yìí máa dàbí ayé Àrẹ̀já ni. mo wá cut fídíò ibi tí Àrẹ̀já ti admit pé tòótọ́ ní Ìjẹ̀ṣà rè wọ́n wá ṣe báyìí àbúrò mi Àrẹ̀já ń ṣá ṣé yẹ ká Àrẹ̀já ń ṣe báyìí fún mi kó tí bàbá Ìjẹ̀ṣà sọ ni so tí nǹkan tí Àrẹ̀já ń ṣe yẹn tí ò bá ní ṣe pẹ̀lú Ìjẹ̀ṣà you don't understand Ìjẹ̀ṣà ò rẹ́dì láti rí aburú nínú nǹkan tí àwọn pípù yìí ṣe èyí tó bá kan Ìjẹ̀ṣà Ìjẹ̀ṣà fẹ́ fẹ́ra pítì get me give me cup yes put it in the cup àǹtí ìgbà tí mo cut video yẹn pé tí mo ní bàbá Ìjẹ̀ṣà even tẹ́ bá pààyàn kò tọ́ sí ẹni onítíátà kankan lẹ́nu láti bá ti ń jẹ́ tó bá máa bá ti ń jẹ́ kí ará àta bá ti ti ń jẹ́ ẹ má jẹ́ kó jẹ́ onítíátà ẹgbẹ́ yín ló máa bá ti ti ń jẹ́ you don't understand until I sent him the video so when I sent him the video if tẹ́ bá listen sí bó ṣe ó sound down like he didn't know he did not know the same thing in 2019 tí bàbá Ìjẹ̀ṣà pè mí Lizzy kí ló fa wàhálà ìwọ àti Ràkúnmí onígbọ́nà mo ní bàbá Ìjẹ̀ṣà àwọn ọmọ yìí ti ń pa àwọn èèyàn àwọn ọmọ yìí ti ń sẹ́ẹ̀tì àwọn èèyàn bàbá Ìjẹ̀ṣà ní tí wọ́n lè máa wòran wọ́n ti dà tó kìlọ̀ bọ́ọ̀dì sí ni bàbá Ìjẹ̀ṣà ní máa wòran mo ní bàbá Ìjẹ̀ṣà nígbà ọmọ yìí ń ṣe kì í ṣọ̀rọ̀ wòran bí wọ́n bá wòran àwọn ọmọ yìí máa rán yàn lẹ́wọ̀n ẹ̀gbọ́n tí bàbá Ìjẹ̀ṣà sọ bàbá Ìjẹ̀ṣà ní tó bá jẹ́ oníṣẹ́ òun máa dákẹ́ o òun ní sọ̀rọ̀ mo ní wàláhì bàbá Ìjẹ̀ṣà àwọn ọmọ yìí máa ṣe fún yẹn ẹ̀dẹ̀ máa lo ẹ̀wọ̀n wọ́n ní tó bá dìgbà yẹn táwọn bá sọ̀rọ̀ ní lọ́mọ àlè làwọn ṣáà pé kò ọdún kan tí Ìjẹ̀ṣà fi lo ẹ̀wọ̀n ẹ jẹ́ n calculate ẹ̀ fún 2019 around August September ní kéèsì èmi àtàwọn Ràkúnmí 2020 May Ìjẹ̀ṣà lọ sẹ́wọ̀n ẹ̀rí pé kò pọ̀dún kan sorry 2021 sorry come help me keep this joy at the back ẹ má bínú. ẹ̀dọ̀ mú bọ̀. mo bọ̀ máa jí sí ṣé you see am n bọ̀ jẹ no this one this place. 2021 May Ìjẹ̀ṣà lọ sẹ́wọ̀n a year and 3 months nígbà tí Ìjẹ̀ṣà wà ní crisis tí Ìjẹ̀ṣà pè mí
Lizzy àbúrò mi èmi náà ti dé o ó sọ fún mi bí gbọ́ mi ò bá jẹ̀ṣẹ́ gbọ́dọ̀ sọ̀rọ̀ àwọn ọmọ pé bó ṣe rí rèé mo ní mo sọ fún yín pé àwọn ọmọ yẹn wọ́n ti dìdàkudà gan mo ní bàbá Ìjẹ̀ṣà ọ̀rọ̀ rí ṣé tòótọ́ lẹ rí bàbá Ìjẹ̀ṣà ní tí gbogbo ayé ò bá trust òun Lizzy ṣé ò trust òun rí Lizzy ṣé bóun máa ń rí ẹ tó máa ń mú àwọn ọmọ kéékèèké mo ti wá location mi rí dáadáa èmi náà ti lo location ẹ rí ṣé o gbọ́ nǹkan bẹ́ẹ̀ yẹn nípa mi rí mo ní bàbá Ìjẹ̀ṣà mi ò gbọ́ nípa yín bọ́ kéèsì lè wọ́n lẹ̀ ṣe bàbá Ìjẹ̀ṣà ní tóun bá ṣe tóun bá purọ́ fún mi kí n fa àwọn fọlọ́run onítọ́pẹ́ tòótọ́ lòun ṣe tóun parọ́ fún mi kí n fa àwọn fọlọ́run ó ní ṣé ó pọ́sibú kóun gbọ́ ọmọ kékeré sùn ó ní àmọ́ tóun ò bá ṣe ó ní Lizzy ó láṣìírí àwọn tó ń ṣe kí ni máa tú nǹkan tí Ìjẹ̀ṣà sọ fún mi yẹn and I called my husband èmi wà ní Amẹ́ríkà mo lọ bímọ that was around April mo dẹ̀ pé ọkọ mi ọ̀gá mi ní Ìjẹ̀ṣà kì í ṣe òun ló kọ́ mi iṣẹ́ o but senior mi ní film industry gbogbo fíìmù tí n bá dẹ̀ ṣe Ìjẹ̀ṣà máa ń wà ń bẹ̀ you don't understand kò lè níṣòro kò sí bí crisis Ìjẹ̀ṣà ṣe lè le tó mi ò lè fi Ìjẹ̀ṣà lẹ́nu crisis mi ò lè fi sílẹ̀ mi ò lè fi sílẹ̀ torí pé ìtorí ijó ìṣòro nìyàn ṣe ń mọ̀yàn ìtorí ọjọ́ ìṣòro nìyàn ṣe ń léyàn torí ọjọ́ ìṣòro nìyàn ṣe ń báyàn ṣe kò sí bí crisis ṣe lè worst tó láyé in as much tó bá ti ṣe dáadáa fún àwọn èèyàn lẹ́tọ̀ọ́ àti dúró fún ẹ. ẹ bá mi mú irú obìnrin bíi CEO wa ẹ wá ń bú CEO ẹni ó wà desperate fọkọ àná lórí burúkú yín Nkechi mo ò gbọ́ pá mo ò gbọ́ pọ́ àlóyè wetin devil talk olórí burúkú ó dàbí àpẹẹrẹ tàtàṣé tó ti rà ó dàbí àpò ẹ̀wà tó ti ní kòkòrò tó ti di àpò bọ́là olórí burúkú orí kan ṣe kan Fálẹ́gàn dúẹ ó ló máa ń rùn ni ó ní tẹ bá jẹ ọgbọ self contained ní Fálẹ́gàn ń gbé kíṣìn wà níbi tọ́ílẹ̀tì wà níbi bathroom wà níbi olórí burúkú for myself to myself àwa máa bọ̀ ní London òun kan náà ló máa ra flower fúnra ẹ̀ òun kan náà ló máa gbòtẹ́ẹ̀lì fúnra ẹ̀ aláṣẹdànù ara ń ta ẹ́ Nkechi Blessing ara ń ta ẹ́ ó ṣọ́ọ̀kì ẹ̀ bákan ó wò pé wọ́n tó dá tó yìí ó wọ́n kọ pé ẹ́ wọ́n kàn bẹ́ẹ̀ sùn ni excessive sẹ̀wọ̀ excessive wo beautiful girl tó tún showcase excessive wo showcase ẹ̀ rí ìwọ ló máa showcase gbogbo wọn Desperado ara wa ń ta ẹ́ ṣebí gbàtẹ́ lọ ya fíìmù ìwọ ló fẹ́ bó lẹ̀ sí bàbá Ìjẹ̀ṣà dẹ̀ du ẹ dídé lóòbò anybody can kogi sí consented adult ni wọ́n you cannot tell people how to live their freaking lives olórí burúkú ni ẹ lọ ṣọgbà yín bandit apá yín tán ni. ẹ̀yin tèmi wàhálà ti wà o látìgbà tí bàbá Ìjẹ̀ṣà tó ti ànáǹsì ọmọ tuntun tó bí ni àwọn kan ti bẹ̀rẹ̀ sí gbógun ti ìyàwó tó bímọ fún bàbá Ìjẹ̀ṣà pé ẹ ṣerú bàbá Ìjẹ̀ṣà ló yẹ kó fẹ́ pé òun tó jẹ́ celebrity tó jẹ́ pé ó tún lówó lọ́wọ́ pé ṣerú bàbá Ìjẹ̀ṣà yẹn ló yẹ kó fẹ́ ṣùgbọ́n àwọn èèyàn ti gbàgbé pé àyànmọ́ ni kádàrá orílẹ̀ lẹ́jọ́ o wọn àwọn kan ní pé torí pé ó wà desperate ọkọ ni ọ̀tọ̀ọ̀tọ̀ máa ní bọ́lọ̀ máa ṣe ti ẹ̀dá oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ní bọ́lọ̀ ṣe ṣẹ̀dá ayé o ṣé ẹ mọ̀ wípé lé ayé tá a wà yìí ẹlòmíín wà kò ṣẹ́yún rí o virgin ló jẹ́ títí tó fi parí yunifásitì ìgbà tó wọlé ọkọ kò mà rọ́mọ bíi àṣẹ́wó tó jẹ́ pé ó ń bímọ tó ń sọmọnù tó ń ṣẹ́yún ní gbogbo ìgbà á sì wọlé ọkọ nígbà míì a sì máa bí wẹ́rẹ́ ẹ rí i pé iṣẹ́ Ọlọ́run ni ẹ wò ó tẹ́ ẹ bá wò gbòòrò dáadáa ẹlòmíì fine girl pẹ̀lú bó ṣe fine tó fine tó tún níṣẹ́ gidi lọ́wọ́ ó máa wá ọkọ títí kò ní rọ́kọ o ibẹ̀ lẹ́lòmíì wà tí ò tiẹ̀ kàwé tó tún burẹ́ wà tí a sì rí bàbá olówó tó máa rí ọkùnrin tó lówó tó níṣẹ́ lọ́wọ́ tó máa fẹ́ ẹ ṣèyẹn lẹ́lẹ́kejì ṣe rí ẹ wò ó ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ jù eléyìí ló bí Bukky Jesse nínú wípé ẹ̀yin tẹ́ ẹ jẹ́ celebrity tó yẹ ká ẹ bá arábìnrin yìí àti bàbá Ìjẹ̀ṣà yọ̀ níṣẹ́ lẹ tún bú wọn pé kò yẹ kó rí bẹ́ẹ̀ o ẹ wò ó ẹ jẹ́ kí n fi fídíò yìí lẹ̀ kí gbogbo wa kájọ gbọ́ àwọn tí Bukky Jesse tó dárúkọ tó ta sí wípé kò yẹ kó rí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí congratulations to bàbá Ìjẹ̀ṣà ẹ má gbàgbé ẹ jọ̀ọ́ ẹ bá wa wo subscribe button tó wà nísàlẹ̀ yẹn ẹ kílìkì lé lórí ọ̀fẹ́ ní subscription ọwọ́ yín tẹ́ fi ń tẹ subscribe ẹ ò ní fi gbé ọmọ sí ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́ o. because there was not enough evidence ẹ lọ wo CTC court bàbá Ìjẹ̀ṣà yẹn ẹ gbọ́ mi ṣá
Baba Ijesha was sentenced to 5 years imprisonment because he molested the minor based on the video we saw. And then so statement kan say ani kí ló dé tó fún wa ní voice níbi tó ti show video yẹn fún wa. Ẹ lọ wo CTC court say court ó sọ pé Baba Ijesha fipá bá ọmọ lò pọ̀. Wọ́n ní gbọ́ mi ṣá wọ́n ní ó touch ni. Gbọ́ mi ṣá ṣùgbọ́n Nigerians ní kúre until it happens to your children. Which children? Wọ́n ní kíyàn wá ya fíìmù, wọ́n ní kó di ọmọ mú ẹnu 5 àní ẹ bá mi mú wá ibo ni court ti sọ pé ó fipá bá ọmọ lò pọ̀. Wọ́n ní ó fọwọ́ kan ọmọ yẹn ni based on nǹkan tí Baba Ijesha sọ ó ní script tó kọ fóun lòun act. Wọ́n ò ṣe bá wa loud bẹ̀ yẹn kọjá ká gbọ́ nǹkan tó jọ ń sọ. Kí ló dé tó reduce ẹ̀? Wọ́n ní kò sí evidence pọ́n fi ipá bọ́mọ lò pọ̀. But based on nǹkan tí Ìyábọ̀ Òjó àti princess wa sọ fún yín gbogbo yín wá gbé ó bọ́mọ lò pọ̀. Ẹ bá mi mú síta ẹ gbé CTC síta kàkà. Wọ́n ní ó touch ọmọ yẹn. Wọ́n sọ pé ó fipá bá lò pọ̀. Ẹ wò mí dáadáa, I am not your regular. Màá sọ bó bá ṣe jẹ́ ni ẹ̀ ní kúre. Gbogbo Nàìjíríà ẹ lè fèsì mi. Mo bólúwa dúró ni. Mo nídìí speaker. Màá dúró ti gbogbo yín. Àní kẹ́ bá mi mú wá. Ẹ gbọ́ mi. No. Àní kẹ́ gbọ́ nǹkan tèmi ń sọ sẹ́. Ṣebí gbogbo yín sunkún pé ó fipá bá minor lò pọ̀. Ẹ wá jẹ́ ká fìyẹn lẹ̀ sìn. Ẹ jẹ́ ká fìyẹn lẹ̀. Mo tún fẹ́ fún yín lánàá dáwọn. Now, ó wá sọ pé ó fi bá minor lò pọ̀. Ṣé mo pé títí di bí ṣe ń sọ fún yín? Ṣé fẹ́ gbọ́? Kóòtù ò rí bá certificate ọmọ yẹn. Kóòtù ò rí bá certificate ọmọ yẹn. Princess àti Ìyábọ̀ Òjó ló wá sọ fún wa pé minor lọmọ yẹn. Deni yìí wọ́n jẹ́ kọ́mọ yẹn lọ sí court. Ẹ má gbàgbé pé wọ́n ní bọ̀bọ̀ kan wà bí gateman àbí nǹkan kan nísàlẹ̀ ilé àwọn princess tó ti ń bá ọmọ yẹn sùn tó ti ń do. Títí deni wọ́n jẹ́ kí bọ̀bọ̀ yẹn wá sí court. Ẹ má ṣì mí gbọ́ o. Mi support child molestation. Mi dẹ̀ support kan fipá bá ọmọ lò pọ̀. Òun mo ṣe kọ́kọ́ sọ fún yín pé ìgbà tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ èmi gangan ni mo kọ́kọ́ castigate Baba Ijesha. Mo lè lọ wá fídíò kí n gbé síta fún yín. Gbogbo èèyàn gan bẹ̀rù láti sọ̀rọ̀. Èmi tí mo kọ́kọ́ ṣe show nìyí. Ṣé gbogbo yín gbọ́ mi ṣá? Ṣé gbogbo yín gbọ́ mi? Because ẹ má sọ pé ó ń support. No. Tí n bá support Baba Ijesha, mo ò ní ṣe show fún mo gbé ṣépè yamayama. Ẹ lọ wò ó. But èmi kàn jẹ́ kí nǹkan kan yé wa ni. Ṣé ń gbọ́ mi? Now mo wá sọ fún yín pé iṣẹ́ Nàìjíríà tí gbogbo wa mọ̀ àbí kò ṣe mi àti ìyá àmọ́ Nàìjíríà. Mo wá láwọn èèyàn tó sọ pé wọ́n convict Baba Ijesha pé ó fi bá kò ní yẹyin. Ẹ wá ṣe títí. Ẹ ń pe ọmọ lọ́mọ. Ẹ ń pe ní ex-convict. Èpè apáyín bandit àgbẹ̀yìn. Wá kàbákò. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ ọmọ lọ́mọ. Ọmọ tuntun. I need VDM. Stop fighting for these people. If you say that VDM has any problem, I swear to my living God. Ẹ bá mi mú irú obìnrin bí CEO wa, ẹ wá ń bú CEO. Ẹni ó wà desperate fọ́kọ. Àná lórí burúkú yín. Nkechi, mo gbọ́ pọ́. I know you wetin devil talk lórí burúkú. Ó dàbí àpẹẹrẹ tàtàṣé tó ti rà. Ó dàbí àpò ẹ̀wà tó ti ní kòkòrò tó ti di àpò bọ́là. Olórí burúkú. Orí kan ṣe kan. Fálẹ̀gàn dúẹ. Ó lo márùn-ún ni. Ó ní tẹ bá jẹ́ ọjọ́ self-contained ní Fálẹ̀gàn gbé. Kitchen wà níbi, toilet wà níbi, bathroom wà níbi. Olórí burúkú for myself to myself. Àwa máa bọ̀ ní London. Òun kan náà ló máa ra flower fúnra ẹ̀. Òun kan náà ló máa gbòtẹ́ẹ̀lì fúnra ẹ̀. Aláṣẹ dànù. Ara ń ta ẹ́. Nkechi blessing ara ń ta ẹ́. Ó ṣọ́ọ̀kì ẹ bákan. Ó wò pé wọ́n tó dá tó yìí. Ó wọ́kọ̀ pé ẹ́. Wọ́n kàn bẹ́ẹ̀ sùn ni. Excessive sẹ̀wọ̀ excessive. Wo beautiful girl tó tún showcase. Excessive wo showcase ẹ̀rí. Ìwọ ló máa showcase gbogbo wọn. Desperado. Ara wa ń ta ẹ́. Ṣé bí gbàtẹ́ lọ ya fíìmù. Ìwọ ló fẹ́ bó lẹ̀ sí Baba Ijesha dẹ̀ du ẹ. Dídé lóbo. Anybody can kogisi. Consented adult ni wọ́n. You cannot tell people how to live their freaking lives. Olórí burúkú ni ẹ lọ ṣọgbà yín. Bandit apá yín tán ni. Baba Tinubu láti next week ló máa campaign fún yín. Fún nǹkan tó ti ẹ ṣe yìí. Baba Tinubu ẹ jẹ́ president fún 2040. Ẹ̀yin olórí burúkú. Obìnrin mélòó ló lè ṣe ara ń ta yín ni. Ẹ wo Baba Ijesha ó fresh kò ní yẹ yín tó bá dùn yín. Ẹ lọ nàgà mú convict ní kirikiri. Ẹ fi ṣọkọ à celebrate yín. Everybody deserve a second chance. Ìyábọ̀ Òjó olórí burúkú. Tí bàbá jẹ́gẹ́jẹ́gẹ́ náà tó bá tiẹ̀ dúró tiẹ̀ níjọ́ lọ́jọ́ alẹ́ báyìí kò bá má dà.
àṣìírí olóṣì onídìí wíwọ́ bí apá ajá olórí burúkú ó wọ Christian Louboutin shop ó lọ ra báàgì owó ẹ̀dẹ̀ kan ló fi rà wọ́n rà fún ni ó wà ń gbẹjọ́ ẹ mọ̀ pé kò ra nǹkan gidi láyé ẹ̀ China ni China make me proud aláyé bàjẹ́ ìka tó bá jẹ́ pa àgbà fún ni ó bá yé Naira Marley náà jẹ́ Ọlọ́run ò gbà fún ẹ̀yin àṣìírí kan wá sọ fún mi pé bàbá Ìjẹ̀ṣà he was convicted kóòtù ló sọ bẹ́ẹ̀ àbí kóòtù yẹn kọ́ lórí lísì Dr. Fẹ́mi tari gbogbo evidence ta gbọ́ voice note alẹ́ ẹ̀ lè ṣoríire Nàìjíríà yìí láti next week VDM èmi àti ẹ̀ máa mú nǹkan lẹ̀ bàbá já Tinubu ni mama campaign fún nǹkan tí gbogbo yín ṣe ẹ̀yin olórí burúkú Nkechi ìjọ ọmọ ẹjọ́ pátálẹ́sì ìjọ ọmọ ẹjọ́ owó àfikàn máa mú bàbá Ìjẹ̀ṣà ṣebí ìwọ ló gbóbò lẹ̀ kí ni tiwa kí ló wá kan rú àwa yìí ẹ má lọ pòbò mọ́ ẹ má ṣòbò ẹ ṣòbò lábàṣà ẹ ṣòbò játidàtì ẹ̀gbọ́n kan tọ́lọ́ mi wí ni Olóhun á ṣàánú fáwọn tóun máa ṣàánú fún. I will show mercy to whom I will show mercy and I will show compassion to whom I will show compassion. Ènìyàn ń wojú ọba Olúwa ń wọkàn. Ènìyàn ń wojú ọba Olúwa ń wọkàn. Tọ́lọ́hun bá jẹ́ èèyàn ni Ọlọ́run kò dàbí ènìyàn. Tí Ọlọ́run bá jẹ́ èèyàn ni ẹ gbọ́ mi. Ìtorí ẹ̀ lọ́lọ́run ṣe jù wá lọ. Ẹ̀gbọ́n ìtorí ẹ̀ lọ́lọ́run ṣe jù wá lọ ẹ wá ń sọ ṣó jẹ́ kó níyàwó ṣó jẹ́ kó fẹ́ ex convict kò ní yẹ yín wò mí dáadáa bí ṣe wà yìí kò sẹ́ni tí mo lè fẹ́ obìnrin gidi ní sí olùmí obìnrin gidi ni tó bá yẹ pé sí olùmí lọ́lọ́run máa lò láti fi tún ayé bàbá Ìjẹ̀ṣà ṣe ń kọ́ mo dẹ̀ sọ fún yín mo náà ṣẹ̀ṣẹ̀ fẹ́ra wọ́n fẹ́ ṣe wedding ni bàbá Ìjẹ̀ṣà fi rí ẹ̀wọ̀n rí àṣebàjẹ́ Ọlọ́run ò jọ yín ẹ máa gbókù ni ẹ wò mí dáadáa ẹ máa gbókù ni ẹ máa kékù ni ẹ jẹ́ sáré ka nǹkan kan fún yín sí olùmí wàá ṣoríire wàá lálùbáríkà gbogbo ẹ jẹ́ ká kọ́kọ́ fún yín ẹ jẹ́ sáré ka nǹkan fún yín wo ọ ní tó bá fẹ́ gbé ní ayé pẹ́ má gbà fẹ́ anybody no gree for anybody ọ̀rà for ọ̀rà ọgbọ́nà for ọgbọ́nà ẹ jẹ́ kí n ka nǹkan fún yín. Ìgbà tó di àná ló ṣẹlẹ̀ àbí ẹ fábàlẹ̀ o nǹkan tí sí olùmí kọ ni ó ní we are overwhelmed with joy our little star has arrived to light up our lives our hearts are full our life is complete I ask you Ìjẹ̀ṣàmí you are 1 in a million. Pátálẹ́sì òwò kùnrin ká gbogbo láìsí fún ẹ pátálẹ́sì Nkechi bless olórí burúkú aláṣẹ dànù òkú fágbà apẹ̀rẹ̀ tàtàṣe ó dàbí òkú ọ̀pọ̀lọ́ Nkechi blessing ó dàbí òkú ọ̀pọ̀lọ́ kò rẹ́ni kan gbogbo poem yìí fún poetry máa gbọ́ ẹ bá mi táàgì ẹ mọ́ tọ́pọ̀lọ́ bá kú kò ń ṣọ̀pọ̀lọ́ tó tí ni o ọ̀pọ̀lọ́ tó máa olórí burúkú tó bá tiẹ̀ máa sọ̀rọ̀ ṣọ́wọ́ tó sí ẹlẹ́nu Nkechi ìwọ tó jẹ́ pé o máa ń pààrọ̀ ọkùnrin bẹ́ẹ̀ tó pààrọ̀ ndawí ẹ̀ o máa ń pààrọ̀ ọkùnrin bẹ́ẹ̀ tó pààrọ̀ mẹ́sà pàdé ni ìwọ náà bọ́ta ṣé na AI àjọ AI lójú ẹ̀ ẹni tí òbí rẹ̀ ni ò lè mọ iye ẹni ìgbà tó ọ̀rọ̀ kùn fi pọ́n ẹlé ìwọ ló ń tọ́jú ọkọ ò tọ́jú ẹ̀ ìwọ ló ń kọrin ìfẹ́ fọ́kọ ọkọ ò kọrin ìfẹ́ fún ẹ̀ ìwọ ló wá bébì kiri ẹ̀ṣẹ́ sì fò bébì ẹ̀ olórí burúkú ọmọ ẹ̀jẹ̀ àkàrà ìsìtì tí olùmí kan ó ní our little star has arrived to light up our lives our hearts are full with complete joy I heart you Ìjẹ̀ṣàmí Nkechi blessing ta ló fẹ́ sọ yẹn fún ọ̀pọ̀lọ́ta mi tó tutù tàbí ọ̀pọ̀lọ́ta mi tutù ẹ bá ń táàgì wèrè olófẹ́ wa náà mi wàá kọ́kọ́ gbé ọmọ gbogbo ọmọ tó bá wà lọ́wọ́ ẹ̀ wá gbé wọn sàn òkùnkù nìkan ògbọ́ pa ògbọ́ po etí ẹ̀ ti di sí nǹkan tẹ́sùn sọ I know they are waiting there for turn ìwọ ń gbọ́ nǹkan tẹ́sùn sọ olórí burúkú ìgbà tó léwèrè oògùn lọ́ fi wé léwèrè kúrò ní fíìmù tíátà àṣìírè ìgbà tó máa sọ ó ní Jídé ọlọ́gà Jídé ó ló fẹ́ dóhùn irú ìwọ náà ìwọ tó kò lè wọnú díẹ̀ bó ṣe dọ́gì gan kò lè wọnú fún wẹ ìtorí gbogbo itọ́ ti papọ̀ gbogbo itọ́ ìbáyìí ó dúdú ni wọ́n náà máa ń gbòó ó ń rùn bí gbáàrú ni ó ń gbá bí irú ni kò tún ṣerú oníròwò irú tẹ̀tẹ̀ wọn ló máa ń gbá ni ẹ wá ní kínú ẹ̀dùn sí nǹkan rẹ ẹ tó ṣoríire nínú ayé ẹ̀ olóṣì amúra náà bí pijamasi ló ń wọ̀ kiri ní àmọ́ kò ní nǹkan kan lára kò láṣọ kò lákìsà kò ní nǹkan kan ìjọ tó ti sọ pé sí òru mi wọ́n sọ fáwọn big girls kò wọ́n sọ fún rí gbogbo ara tó ń ta nìyẹn no ẹ wò mí dáadáa gbogbo yín ẹ jẹ́ ká tẹ̀ wá àzùn kó ṣẹlẹ̀ bí ṣe wà yìí
ẹ lè rí bí kí n wá fún ẹni blogger ẹ gbọ́ mi ṣá àfi blogger tó bá wá fún mi tí blogger bá dẹ̀ wá fún mi kẹ́ tó lè rí mi kí n fún wọn lésì o máa pẹ́ ṣe mọ́ wáyé mo máa ń give honour fáwọn tájọ wà ní line kankan náà mi sọ ti ya ẹ sábọ̀dọ̀ ṣe ń gbọ́ mi mo kàn sọ pé wọ́n ní blogger kan ṣe nǹkan kan sìn kí n sáré ṣáná sí camera I don't do it ẹni tá a bá jọ ń ṣiṣẹ́ kan náà ẹ gbọ́ mi I give them that respect kó tẹ̀wá jẹ́ kó ṣẹlẹ̀ ṣé ike ṣe ló jẹ́ kó kọ́kọ́ tọ́nà sí kámẹ́rà ibẹ̀ lẹ́tí mọ̀mẹ́ pọ̀ tọ́ ni mò ń sọ wọ́n lu jìbìtì òbò fún ni bàbá Ìjẹ̀ṣà do ni ara ń ta gbogbo wọn ni ike ṣe ló kọ́kọ́ ṣáná sí kámẹ́rà tó ń ṣe ṣò fún wọn no ṣó tọ́ sí ike tí mo béèrè ni ìwọ tó jẹ́ pé òun pààrọ̀ ọkùnrin bẹ́ẹ̀ tó ń pààrọ̀ underskirt ni òun pààrọ̀ ọkùnrin bẹ́ẹ̀ tó ń pààrọ̀ menstruation pad ni ṣó tọ́ sí ẹlẹ́nu mi ní kó congratulate wọn bó o bá kàn look away o wá ń ṣe ṣò fún wọn obìnrin ní ẹ̀nà má tiẹ̀ wo ti bàbá Ìjẹ̀ṣà wo tí sí olùmí tó ṣẹ̀ṣẹ̀ bímọ wo nǹkan tó máa go through but inú mi wá dùn mo sọ fún yín ọmọ Oǹdó ọmọ Èkìtì wọn rán yín ẹni tó sọ pé òun máa fẹ́ bàbá Ìjẹ̀ṣà tó lọ sẹ́wọ̀n tó dé tó tún gbé síta ó dààmú consequences gbogbo yín ni sí olùmí damned you all consequence ó ní kò ní dá fún gbogbo yín ó gbé nǹkan ẹ̀ síta ẹ̀yin lè wá fi pẹ́ ẹ fẹ́ búlì ẹ fẹ́ lọ bú ẹ jẹ́ kí n máa ka nǹkan tó kọ lọ mo ń lọ síbì kan ni ó ní you are 1 in a million your hearts are pure what a miracle and privilege God gave us more than we prayed for my ever strong man bàbá Ìjẹ̀ṣà mi love you till eternity apẹ̀rẹ̀ tàtàṣe àníta ló kọ gbogbo ráìsì fún wọn ò lè rí àgbésùn lọ máa fi ẹ́ ṣe mọ́dún tó ti wà lórí social media tó ti sọ pé olọ́kọ̀ orí kan ṣe kan ìwà burúkú ẹ̀yìn náà ni ó dàbí àpótí fẹ̀dẹ́kò olórí burúkú ó lọ sí jíìmù bó ṣe ó dàbí màmá Jasco lórí iṣẹ́ ó wá bínú wọ́n ya fọ́tò mi I will sue the person ṣe bí mo jẹ́ jókòó ló ṣe bára ẹ̀ wọ́n ò fi kún wọn yọ kúrò ó ṣe wá bínú pọ́ gbé fọ́tò ẹ̀ fídíò èmò dáná fídíò èmò nice ó wá lọ gbé new picture ẹ̀ ó wá gbé èyí tó filter kò ní dá fún ìbò tó ṣe filter ìkẹsẹ̀ tó jẹ́ pé olórí burúkú tí kọlu bá ṣe ṣó máa ṣe kọlu I love you olóṣì ṣé mo rí gbogbo bó ṣe máa lọ́yìn bọ̀ sí Pastor Gbóyèga Pastor Gbóyèga ọ̀rẹ́ Daddy Freeze tó wà níyẹn olórí burúkú kí Gbóyèga tó put party lọ síbẹ̀ kò ṣe bẹ́ẹ̀ ni Pastor Gbóyèga sọ ìwọ pátá lẹ́sìn báwo olórí burúkú kan tó dáwọ̀n lẹ̀ olóṣì tó tọrọ 2 million kọ́ wá sọ 2 million kóhun polówó ẹni bá fẹ́ gbé polówó lọ ẹgbẹ́ wà bàbá yín polówó lọ́fẹ̀ẹ́ nídìí kẹsàn 2 million fún Keshi olórí burúkú owó ti kú wàzó òkú fágbà ọmọ yóò pító ọmọ yóò lábàṣà àbàṣà nílé tàtàtà lábíà olóṣì ó fẹ́ kẹsẹ̀ síbù kọrí dìmú fóun ẹsẹ̀ síbù lùkèwé ni ó sẹni pé tìyàwó ẹ̀ lánàá òkú fágbà ó máa mú bí ẹja kóté ni wọ́n ní ẹ̀ lè tẹ́ sórí bẹ́ẹ̀ ẹja kóté ni kí ló mú lẹ́ bàbá gbọ́ kí ló mú bóbó ṣé mú lómi ògbà ṣe máa ṣe làálàá wọ́n ní bẹ́ẹ̀ dó náà kò ní dání ara omi yìí ṣá ni báwo lọ́bìnrin ṣe bá wà tí ò ní wọ pátá bó jẹ́ sínkì kan kó wọ omi á máa rí ibi dúró sí nínú òrùn burúkú yẹn kéèyàn máa wọ pátá omi á wá wà sáàrin ìtàn gbogbo àwọn máa papọ̀ á máa rùn nínú òrùn burúkú yẹn ẹ wá dé ìyàn á rọkọ wo mi dáadáa ó lè sọ pé mi ò lọ́kọ gbogbo ìyàn ló máa pé mi ìbá yín jàjà ọkọ ṣùgbọ́n wọ ó dàbí òkú ọpọlọ ṣègùn tó fẹ́ ṣe ibi tí mò ń lọ́kọ́ nìyẹn o ẹ jẹ́ kí n máa kà lọ sí olùwíwá ní bàbá Ìjẹ̀ṣà legit love you till eternity òkú fagbá àwọn tó tó kìkà lábíà lóyún máa lọ bá àwọn ló máa kẹ́lẹ́ ìfún ẹ olórí burúkú ó bá wọn kù bá láṣìpù ìsìn títí wọn ò fún fèsì náà gbogbo bí tán lọ ìwọ tọwọ́ ti wà lára ẹ ó wá fẹ́ fi kọ́ra mú sí olùmí ìwọ ẹrú ta ló mú ẹ bàtí sí olùmí jẹ́ sí olùmí tí ò dẹ̀ tí ì tán fún ta ló mú ẹ ìwọ tó jẹ́ nǹkan kan náà ayé àwọn bàbá Bello àwọn bàbá láti wá ní wọ́n ti raise bá mi ẹ̀jọ́ yẹn ó wá ń ké ẹ̀yin bàbá mi ẹ ṣé mo dúpẹ́ mo láìkì fíìmù yìí ó ṣe fíìmù kòtà ó fi sí YouTube. wọ́n wẹ́ pé ọ̀tọ̀ lógo wọn ọ̀tọ̀ lógo òṣùpá olórí burúkú
ṣé sí olùmí ló ní kó gbọ́kọ lọ́wọ́ ẹ̀ sí olùmí ló ní kó máa lọ ẹ́ wọ́n fẹ́ dóhun èlò àlòpàtì olórí burúkú kò gbọ́ pá kò gbọ́ pó I know hear wetin dem go talk olórí burúkú yín ká láṣẹ tẹ́ ó ṣojú bí ìgbẹ́ tó tẹ̀ mọ́lẹ̀ mo yìí bọ̀ wá báwọ̀ Tinubu is working aṣèrè bẹ̀rẹ̀ ti ṣá ni bẹ̀rẹ̀ á máa làágùn ni mo rọ àròjinlẹ̀ kò yé ronú láyé ẹ̀ àgbà tó yẹ ká ìfipá kọjá ìyọ̀rọ̀ lára ẹ̀ Tinubu is working olórí burúkú Tinubu á ṣiṣẹ́ bàjẹ́ pé gbogbo àwọn olè politician ló kọ́ mi fún olóṣì ẹni kó wá ṣe view once song ń sìn 4 million ló máa ṣáàdì ó dẹ̀ ní Tinubu is working. ẹ jẹ́ àmà sọ̀rọ̀ ẹ jẹ́ sáré kàtọ́ fún yín. ẹ máa gbọ́ o sí olùmí lóyìn sọ̀rọ̀ in quiet ways in unseen ways God has been writing a story only he could tell. ẹ gbọ́ mi. I get to be a mother of King Kaga Omiyinka. Full chest here ló fi pé. Apoyo, oni king oni queen. Apoyo. Koni king. O ba kata po King Kaga. Ore Olúwa ló ń jẹ́ Kaga. Ẹ máa gbọ́ Taylor ni o ṣùgbọ́n tún mọ prime nǹkan olórí burúkú òkú fágbà ọmọ ìyá alábàṣà lábíà kọ́mọ nǹkan ọmọ bá ṣe ń tọ́jú ọkùnrin olórí burúkú àwádé ìgbà tó fẹ́ wá kí Falẹ̀gàn àwa gbé flower from myself to myself a ní Falẹ̀gàn ló fóun ẹ̀yẹ lọ́wọ́ countenance Falẹ̀gàn gbà ẹ̀ ìyẹn máa lejú pa bẹ́ẹ̀ tó sọpa ní àwọn òpó lórí burúkú òbúkọ ìtú ti dé. olóòfẹ́ náà I swear with my living God tẹ bá pé wá ẹ̀ ní pé lọ tó máa ń pọ̀ lówó gbọ́ ọlọ́pàá lẹ́kọ̀ọ́ ó lè jẹ́ ká tẹ̀sẹ̀ sí tó o bá nú ẹ̀ kán mú fùwọ́ ẹ̀yẹ kan yà fún un wà lóbìnrin tó bẹ́ẹ̀ bó ṣe tó yẹn bó ṣe dàbí ẹlífàtì yẹn bó ṣe máa bá mi nù ẹ́ nìyẹn ibi ni máa ti control bó o ní kí n wá sí Nàìjíríà ibi ni máa ti control àwọn tó máa nù ẹ́ mo fọ́ lọ́ọ̀ búra ṣọ́ ẹ̀ Paul kọ́ sọ pé ó máa nù mí. bá jẹ̀sà èyí tó wá dùn mí jù ní fẹ́ Yorùbá ẹ̀yin ni ẹ dúró pé kí Ìjẹ̀ṣà ṣáà kú nítorí pé Ìyábọ̀ Òjó ti lọ dó Ìjẹ̀ṣà rí Ìyábọ̀ Òjó wà end up láti jẹ́ ìyàwó lé Ìjẹ̀ṣà ẹ fẹ́ kí Ìjẹ̀ṣà kú. àwọn sẹ́nítọ̀ tí ò dó Ìyábọ̀ Òjó lánàá nítorí pé Ìyábọ̀ Òjó ó smell pé ní tíátà mi ń dó àwọn sẹ́nítọ̀ yẹn ẹ kún Ìyábọ̀ Òjó lọ́wọ́ bá yé àwọn sẹ́nítọ̀ yẹn jẹ́ ẹ fún mi lólóṣèlú kan tó dó Ìyábọ̀ Òjó àbí tí Ìyábọ̀ Òjó fẹ́ dó tí kárí ẹ̀rí mi dì sí ẹ fẹ́ pa Ìjẹ̀ṣà ẹ wá ẹ yá wèrè gan ẹ̀yin Yorùbá ẹrú ibà mi o. ẹ wo ẹ̀yin èèyàn ẹ tí ì gbọ́ nǹkan kan rárá nínú fídíò tẹ́ ń wò lọ́wọ́ yìí o ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àṣírí ni Lizzy Anjorin ló tú nínú fídíò yìí ẹ wo ẹ má jẹ́ kí n dá yín lágara jẹ́ kí n fi fídíò náà lẹ̀ kí gbogbo wa kájọ wò ó eléyìí tún lágbára o lórí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà iṣẹ́ àráyé ẹ jọ̀ọ́ ẹ bá mi kílìkì lé subscribe button tó wà nísàlẹ̀ yẹn ọwọ́ yín tẹ fi ń tẹ subscribe fún wa lágbára Ọlọ́run ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́ bẹ́ẹ̀ lẹ ò ní fi gbé ọmọ sí. ẹ̀yin Yorùbá ẹ ya wèrè gan o ẹ dẹ̀ ṣe fídíò ẹ fẹ́ kọ́ gbé Ìjẹ̀ṣà padà sẹ́wọ̀n ẹ̀yin Yorùbá àgàgà ẹ̀yin ọkùnrin yẹn ẹ dẹ̀ ń ṣe fídíò ẹ fẹ́ kọ́ question ọjọ́ tí Lumini lóyún àtijọ́ tí Ìjẹ̀ṣà jáde lẹ́wọ̀n ẹ mọ̀ bẹ̀rù yín gan o àmọ́ ẹ question Ìyábọ̀ Òjó tí ọmọ ẹ lóun bímọ 2 months after wedding ẹ question bí tí Ìyábọ̀ Òjó ti lọ ra ọmọ fún ọmọ ẹ 2 months after wedding ni Ìyábọ̀ Òjó announce pé ọmọ òun bímọ 2 months after gẹ́rẹ́gẹ́ àsàtijọ́ tí ọmọ Ìyábọ̀ Òjó tó ṣe wedding that means wípé oyún yẹn ti wà lóṣù méje ara tí ọmọ Ìyábọ̀ Òjó fẹ́ fi gbé oyún oṣù méje dà ara tí ọmọ Ìyábọ̀ Òjó tó fẹ́ fi gbé oyún oṣù méje dà tó bá tiẹ̀ jáwọn tó ṣọ́ra tí kò wọ́n máa ń round aṣọ pókè bọ́dì wọn gbé oṣù méjì gẹ́rẹ́gẹ́ Ìyábọ̀ Òjó lọ ra ọmọ táìmù tí Ìyábọ̀ Òjó lọ ra ọmọ yẹn ó sá kúrò bó ṣe ń lọ Kenya ló ń lọ Canada ló ń padà sí Tanzania tó fi parí gbogbo pépà ọmọ tó rà ẹ fi ọjọ́ kan question Ìyábọ̀ Òjó rí pé oṣù kejì tọmọ ẹ ṣèyàwó rẹ̀ àmọ́ ẹ question bàbá Ìjẹ̀ṣà nítorí pé kò padà fẹ́ Ìyábọ̀ Òjó sílé bí ìyàwó ẹ ń question ẹ pé oṣù keje tó jáde lẹ́wọ̀n náà bímọ fún ẹ̀ ń question Ìjẹ̀ṣà tẹ́ ẹ rí fídíò tí Géńdé Ọlọ́run ọmọ 20 something years tó dìde tó lọ tilẹ̀kùn fídíò tẹ́ ẹ rí pé ọmọ yẹn ló kọ́kọ́ make advance
sí bàbá Ìjẹ̀ṣà ẹ rí ọmọ yẹn o ẹ wá sọ ọmọ yẹn di ọmọ ọdún 4 ẹ wá táàgì Ìjẹ̀ṣà ní pedophile pẹ̀lú ọmọ 23 years tó gbọ́dọ̀ ti ṣíwọ́ ọmọ bíbí ọmọ 23 years láyé àtijọ́ tó jẹ́ pé ọmọ tí ẹ̀gbọ́n gbọ́dọ̀ ti máa bímọ ẹ wá sọ ọ̀dọ̀ ọmọ ọdún 4 fún gbogbo wa àmọ́ Ìyábọ̀ tó gbé Mohbad lọ sí UK tí wọ́n sọ àdírẹ́sì ibi tí Mohbad ti perform boyfriend Ìyábọ̀ Òjó di ọ̀la owó tí Mohbad fi perform fún Pọ̀lọ́ wọn ṣàkáǹtì ẹ̀dọ́là Pọ̀lọ́ jáde kó sọ pé ibi tó ń sanwó iṣẹ́ Mohbad sí rèé ẹ question Ìyábọ̀ Òjó ẹ question Ìyábọ̀ Òjó tí Mohbad kú sí camp ẹ̀ àmọ́ ẹ question Ìjẹ̀ṣà tí géńdé Ọlọ́run tí ọyún ẹ gbórí gbọyàn mi yìí lọ tó fi ọwọ́ ra nìkan ẹ question ẹ pé fídíò fáìlì ọmọ 23 years ẹ question Ìjẹ̀ṣà àmọ́ ẹ question Ìlọ́kọ tó rán bàbá ọmọ ẹ lọ sẹ́wọ̀n ẹ̀wọ̀n la pè ẹ question ẹni tó ń pèrè ẹ ní Diona ìyàwó ọ̀rẹ́ ẹ̀ tímọ́tímọ́ ó lọ fẹ́ ọkọ ọ̀rẹ́ ẹ̀ tímọ́tímọ́ tí kò mí sí bẹ́ẹ̀dẹ̀ wọn rí ó wá ń sọ fún gbogbo yín lójú ara yín pé Diona lòun ẹ̀ẹ́dẹ̀ fọjọ́ kan béèrè pé Diona kíni ṣé Diona ọmọ owó ẹ àbí Diona virginity ẹ béèrè yẹn rí so Ìyábọ̀ Òjó ó ti build àwọn gúùpù apààyàn to that extent that ẹ̀yin àgbàlagbà nílẹ̀ Yorùbá ń sọ̀rọ̀ bí olórí ẹ̀ ń sọ̀rọ̀ bí olóṣì. Number 1 jẹ́ ń gbé ẹ débẹ̀ fún pé Ìjẹ̀ṣà end up pẹ̀lú CEO Lumini bó end up pẹ̀lú CEO Lumini that shows Ìjẹ̀ṣà was innocent and he was compensated from above. That is what they call compensation. Tá bá gbé Lumini tá bá gbé Ìyábọ̀ Òjó sórí igbá lẹ́nu ta ló wà valuable náà méjèèjì ta ló ṣe fi tọrọ ọmọ náà méjèèjì ta ló fi ṣe ta la lè fi tọrọ ìyàwó náà méjèèjì ta ni national treasure nínú àwọn méjèèjì nínú Lumini àti Ìyábọ̀ Òjó. Lumini tó bá wùn ẹ́ kó lọ máa wáìnì pẹ̀lú Ìyábọ̀ Òjó là tó bá ta sí máa gbé ẹ ṣe pé èmi ò gbé jẹ́ bí ò tọrọ lèmi sọ kẹ́ kó ṣì lọ torí kò sí ọ̀kan mi tó gbádùn. For Ìjẹ̀ṣà láti fẹ́ Lumini gbogbo èèyàn ọkùnrin tẹ̀ ń bú Ìjẹ̀ṣà ẹ lọ kú ẹ lọ mú àìpò gbéyàwó lé ẹ síta kó tó bú Ìjẹ̀ṣà yàwó wọ́ọ̀tì ìyàwó lé ẹ jẹ́ káwọ́ contribution ìyàwó lé ẹ sí Nigeria society. God came from above. He kept Ìjẹ̀ṣà for 5 years and he prepared the table before his enemy. Tí family member mi bá fẹ́ sí Lumini máa fi family member yẹn máa fi sínú special call mi sí Lumini nínú ayé ògbóǹtarìgì télọ̀ ọmọ burúkú tíṣẹ́ télọ̀ ń gbá nínú orí ẹ̀. There is no how you will write a story or history of Yoruba land. Tá bá pínlẹ̀ ní tí Lumini wà náà tẹ́ ẹ máa bọ́ tẹ́ ẹ máa ṣe yes ma fún. That is a company. She is the company. She is the table. She is the continent. She is the country. She is the nation. For Ìjẹ̀ṣà láti bímọ àkọ́bí ọkùnrin through Lumini obìnrin tá a fi ń tọrọ ọmọ ìyàwó tá a fi ń tọrọ ìyàwó citizen tá a fi ń tọrọ citizen àṣàyàn ní Lumini o rò pé Lumini pọ̀ ni tí Lumini bá pọ̀ mú Lumini kan jáde nínú ẹbí ẹ̀ ìwọ mú Lumini kan jáde kó lórí burúkú títí ẹ tó ṣe show fún Ìjẹ̀ṣà fún mi ní Lumini inú ẹbí ẹ gẹ́gẹ́ bí ọmọ ẹ gẹ́gẹ́ bí ìyàwó ẹ àbí gẹ́gẹ́ bí family member ẹ fún mi ní Lumini kan. Baba Ìjẹ̀ṣà is not your regular customer. Baba Ìjẹ̀ṣà is your boss. Baba Ìjẹ̀ṣà deserve a chieftaincy title in the country. For Ìjẹ̀ṣà to have end up with Lumini, it shows you Ìyábọ̀ Òjó, you cheated that man. Ìyábọ̀ Òjó, it shows that you lied against that man. Ìyábọ̀ Òjó, God disgraced you before the whole world. Lumini wá kéré nú ayé ni. Lumini ò mọ value ara ẹ̀ ni. Tó bá jẹ́ pé
Lúmínì lè dúró bí wá ṣe dúró ni wọn ò bí pọ̀ rí ìyá aláya gbogbo yín àti lọ́kọ àti Ìyábọ̀ ẹ gbọ́dọ̀ lárúkọ mọ́ Lúmínì lórí. It is not about age, it's about her achievement. It's only God that can reward a man. It shows Ìyábọ̀ don't lie against Ìjẹ̀ṣà. The news that came out yesterday. I was expecting Ìlọ̀kọ̀mọ Àrélù. I was expecting you. Ìlọ̀kọ̀ gbẹ́sẹ̀ síbí bọ́ síbí. Ẹsẹ̀ tó gbé lọ tó fi ṣe baby shower. Kí ló dé tó ṣe lè post ọmọ afẹ́ tó ránṣọ ọ̀fẹ́ fún ẹ fógún ọdún ẹgbẹgbẹ̀rún ọdún. Ọmọ afẹ́ tó spend the sleepless night. Why are you not bold enough láti lè post ọmọ afẹ́ tó fa yes yẹn? Ṣé ẹ lọ ṣe baby shower ni? Abẹ́ lọ fi ṣẹ̀sín. Ṣé ẹ lọ ṣe baby shower ni? Abẹ́ fẹ́ pa Ìjẹ̀ṣà yányán. Ṣé ìgbà tẹ́ lọ ṣe baby shower? Ṣé ẹ dá bàbá ọmọ mọ̀? Ṣé báṣọ tó wọ̀ fún baby shower? Ṣé bí dìse máa ṣọ yẹn lọ́kọ yẹn wọ̀? Kí ló dé tẹ́ ṣe fẹ́ rí lunch sí Ìjẹ̀ṣà? Tẹ́ ṣe fẹ́ kàn padà sẹ́wọ̀n? Mo ń béèrè Ìlọ̀kọ̀ gbẹ́sẹ̀ sókè gbẹ́sẹ̀ síbí. Mo ní why are you not proud enough to post your ọmọ afẹ́? You are scared of Ìyábọ̀ Alice Ojo. Because irú kankan náà ni wà tí Ìyábọ̀ Ojo. Èmi ò tí ì rí ohun tó máa dé bọ́ ọmọ afẹ́ tèmi tí mo máa dìná yẹn nínú òjò nínú ẹ̀rùn nígbà jíjẹ nígbà tí ò bá sí toró lórí burúkú obìnrin ní Ìlọ̀kọ̀. So when Ìyábọ̀ was dragging Ìjẹ̀ṣà to prison, you cannot beg on behalf of your ọmọ afẹ́ to spare Ìjẹ̀ṣà. And you end up with enemy of your ọmọ afẹ́. Ó yẹ kó lọ pa gbogbo yín. Ẹ̀yin tẹ́ bá tún ṣì ń wo fíìmù àwọn pípù yìí, ọ̀run á bá ti ń jẹ́ tọmọtọmọ yín. Ẹ̀jẹ̀ bá ṣe wo fíìmù àwọn pípù yìí. Ẹ̀jẹ̀ bá ṣe wo fíìmù wọn. Ọ̀run á bá ti ń jẹ́ tọmọtọmọ yín ẹ̀yin tẹ́ bá wo fíìmù wọn. He who wants equity must come with clean hand. You want the society to bless you, you must bless the society back. Ìlọ̀kọ̀, where is your conscience? How can you later become a best friend of your ọmọ afẹ́'s enemy? Èyí tí Ìyábọ̀ Òjó ṣe fún mi tó ṣe fún ọkọ mi, ó ṣayé yìí mọ́, kò sẹ́ni tó máa parí ìjà yẹn. Ká má ti sọ wípé Ìjẹ̀ṣà lọ sí ẹ̀wọ̀n ọdún 5. Ìlọ̀kọ̀, you now end up in the same camp. That camp tó wà yẹn sìn, ó lè celebrate ọmọ afẹ́. Kí ló lọ ṣe níbi? Kí lẹ lọ ṣe surprise baby shower funfun? Mo ń sọ̀rọ̀ yín. Àwọn èèyàn rò pa láṣọ jù ní mí. Àwọn èèyàn rò pa láṣẹ jù ní mí. Mo ń sọ yí àwọn èèyàn tẹ́ ti waste dànù. Tẹ́ dẹ̀ máa ṣojú fún. Ẹ̀yin lẹ máa waste àwọn èèyàn. Ẹ̀yin lẹ máa sunkún lọ́jọ́ burial. Ẹ̀yin lẹ máa fòkú wọn gba donation. Ìyá afẹ́ Ìlọ̀kọ̀, mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ pé kí ló dé tó jẹ́ pé ìwọ kọ́ lẹni àkọ́kọ́ láti celebrate ọmọ afẹ́ pẹ̀lú ọmọ òkúkú ọwọ́ ẹ̀. Anybody tó ọmọ afẹ́ ẹ bá fẹ́ is none of your fucking business. Torí ìgbà tó ń ṣe ọmọ afẹ́ fún ẹ, your life was miserable. Ìgbà yẹn ló gbé ọkọ ẹ lọ sẹ́wọ̀n gbére pẹ̀lú iṣẹ́ àṣekára, and she stood for you. Nígbà tí wọn náà rán ọkọ ẹ lọ sẹ́wọ̀n. So nígbà tí ọ̀tá rán ọkọ ọmọ afẹ́ lọ ẹ̀wọ̀n, why are you not there to celebrate her? Mo ń béèrè pé kí lẹ lọ ṣe baby shower fún Lúmínì fún? Gbogbo yín tẹ́ ṣe baby shower pátápátá, kò sí kankan nínú yín tó celebrate ọmọ òkókó yẹn. Sí Olúmínì. Ọjọ́ tá a jọ sọ̀rọ̀ tó jẹ́ kí n mọ̀ pé Ìjẹ̀ṣà ló lọ́mọ. Mo ní ṣẹnu ẹ báyìí. Yàtọ̀ sí pé a jọ sọ̀rọ̀ Ìjẹ̀ṣà, gbogbo ẹnu ni mo fi sọ. Kò yẹ kí n sọ ilé àmọ́ máa sọ. Èmi ti ṣe nǹkan kan fún sí Olúmínì rí tó jẹ́ pé nǹkan tó tóbi láyé àtọ̀run tí sí Olúmínì gan mọ̀ pé mi mo ṣe. Ó ṣẹ̀ṣẹ̀ rántí ní 2 weeks ago ni, 2 months ago.
ó ṣẹ̀ṣẹ̀ rántí mi ó wá ń sọ fún mi pé sista tó tọ́ mà ní mo máa ti gbàgbé ilẹ̀ máa ṣe kò rántí rí mi ì búlì ẹ̀ rí mi ò búlì ẹ̀ rí etí kejì ò gbọ́ rí a lọ sí pèjẹ lọ stọọkì ẹ̀ rí aṣọre yẹn fún láyé àti lọ́run adẹ̀ ń fàdúrà ràn lọ́wọ́ adẹ̀ ń promote ẹ̀ lórí péjì wa tó bá jẹ́ pé ẹ̀yin lẹ ṣerú oore yẹn fún ayé gbọ́dọ̀ ti parí. Bàbá Ìjẹ̀ṣà Bọ̀dá Lánre industry ball ni wọ́n máa gbá yín títí tẹ̀mí máa fi bọ́ lára yín. Bọ̀dá Lánre jáde lẹ́wọ̀n mo bá Bọ̀dá Lánre sọ̀rọ̀ mo gbóhùn àwọn ọmọ onítíátà the same àwọn ọmọ onítíátà wọ́n súnmọ́ Ìyábọ̀ Òjó bí iṣan ọ̀run the same àwọn ọmọ onítíátà náà ṣe baby shower fún sí Olúmíní àmọ́ tí wọ́n lè celebrate ọmọ òkókó yìí. Bọ̀dá Lánre ẹ lè dẹ́rù yín gbé mo máa lo case yín as case study láti stop Ìyábọ̀ Òjó láti pa àwọn ọmọ mi. Bọ̀dá Lánre mi ò gbèjà yín necessity ni mò ń ṣe gẹ́gẹ́ bí abiyamọ. Ẹ lè dẹ́rù yín gbé ẹ ní mind of your own ẹ dey think beyond the box gbogbo ògbésí ayé yín nínú film industry yẹn so kò sóore téèyàn fẹ́ ṣe fún yín nínú film industry yẹn bẹ́ẹ̀ lọ sẹ́wọ̀n àfàìmọ̀ kan máa fi kú rèwerèwe pa yín torí pé ẹ̀ nígbàgbọ́ nínú ara yín gbogbo ògbésí ayé yín nínú film industry yẹn Bọ̀dá Lánre wọ́n rún ẹlẹ́wọ̀n ọdún 5 ó wá padà sọ́wọ́ àwọn ọmọ tó ń rún ẹlẹ́wọ̀n ó yẹ kí wọ́n fọ ẹ̀pọ̀n ẹni pẹ̀lú rọ́bà. Ó yẹ kí wọ́n fọ ẹ̀pọ̀n ẹni èyí tí Ìyábọ̀ Òjó ṣe fún mi àtọkọ mi lásán ó máa jẹ ìyà kú lọ́wọ́ mi ni kò sí bàbá ńlá fún ẹni tó lè bẹ̀bẹ̀ ó máa jẹ ìyà yẹn kú tọmọtọmọ ẹ̀. Bọ̀dá Lánre tó bá jẹ́ pé o ti ṣiṣẹ́ mi ìyàtọ̀ sí film industry ò bá mọwọ́ ọ̀tá rẹ̀ ó mọwọ́ ọ̀tá rẹ̀ ẹ̀wọ̀n tó ń rún ẹ lọ yẹn ó kọrí bí fíìmù ni ó mọ̀ kán ti bá titi ẹ jẹ́ eré ló máa pè é ìgbẹ̀yìn ló ń dolókun àdá ọmọ tó bí tó bá bẹ̀ sí ní dàgbà kò síkú tó fẹ́ pa ẹ́ ju tó ń ṣe fún ẹ̀yin lọ. Bọ̀dá Lánre ẹ ní orí tẹ̀ ń rò ẹ ní orí ìwẹ̀ ẹ̀rí for the fact that you don't know gravity of what they have done to you kò jẹ́ kí n lè bá yín sọ̀rọ̀ tó bá jẹ́ pé ẹ mọ gravity tó ṣe fún yín ni ọ̀rọ̀ èmi àti yín ò bá yẹra wa. Olórí burúkú ìbànújẹ́ ọmọ wúlé mọ́tì ṣàmù pé ìgbà tí èmi àti ẹjọ́jọ́ yìí ṣù tó wá fún mi ṣàmù pé Bàbá Ìjẹ̀ṣà pè mí ẹ̀lú àbúrò mi kí ló tún dàwọ́ àti Àrẹ̀jàn pọ̀ fi sílẹ̀ ẹjọ́ àbúrò mi mo wá kọ́ ti fídíò Àrẹ̀jàn mo kọ́ tiẹ̀ sí Ìjẹ̀ṣà ṣàmù pé Ìjẹ̀ṣà ò mọ̀ wípé ìjà òun ni mò ń gbé ègbèsè ìbànújẹ́ ọmọ wúlé mọ́tò Àrẹ̀jàn ṣàmù pé Ìjẹ̀ṣà ò mọ̀ kí ló dẹ̀ bí mi nínú ni wípé Àrẹ̀jàn àti Ìyábọ̀ Òjó wọ́n ti jọ ń ṣàbúrú yẹn bọ̀ nígbà tí Ìyábọ̀ Òjó lọ ṣe show against mi lọ́dọ̀ Bíọ́lá Àrẹ̀jàn ń ṣí àì ìyàwó ẹ̀ ṣí àì tí ò yẹ kó rí bẹ́ẹ̀ ìyẹn lọ bẹ́ẹ̀ nígbà tí Àrẹ̀jàn máa jáde olórí burúkú alákìísà aláyébàjẹ́ ẹni títí ẹ ti ta gbogbo ìṣẹ̀dá tó ń gbèjà Àrẹ̀jàn ìgbẹ̀yìn àwọn ọmọ yìí máa dàbí ìgbésí ayé Àrẹ̀jàn ẹ̀yin kan tẹ́ bá ti rí jẹ tẹ́lẹ̀ ẹ̀ ní rí jẹ mọ́ ayé yìí máa dàbí ayé Àrẹ̀jàn. mo wá cut fídíò ibi tí Àrẹ̀jàn ti admit pé tòótọ́ ní Ìjẹ̀ṣà rè wọ́n wá ṣe báyìí àbúrò mi Àrẹ̀jàn ṣá ṣé yẹ ká Àrẹ̀jàn ṣe báyìí fún mi kò tí Bàbá Ìjẹ̀ṣà sọ ni so tí nǹkan tí Àrẹ̀jàn ṣe yẹn tí ò bá ní ṣe pẹ̀lú Ìjẹ̀ṣà you don't understand Ìjẹ̀ṣà ò ready láti rí aburú nínú nǹkan tí àwọn pípù yìí ṣe èyí tó bá kan Ìjẹ̀ṣà ní Ìjẹ̀ṣà fẹ́ fi ra pítì get me give me cup yes put it in the cup until ìgbà tí mo cut video yẹn pé tí mo ní Bàbá Ìjẹ̀ṣà even tẹ́ bá pààyàn kò tọ́ sí ẹni onítíátà kankan lẹ́nu láti bá ti ń jẹ́
tó bá máa bá ti ń jẹ́ jẹ́ kí ará àta bá titi yín jẹ́ ẹ má jẹ́ kó jẹ́ onítíátà ẹgbẹ́ yín ló máa bá titi yín jẹ́. You don't understand until I sent him the video. So when I sent him the video, if never listen to Boshe, ó stand down. Like he didn't know. He did not know. The same thing in 2019. Tí Bàbá Ìjẹ̀ṣà pè mí, Lizzy, kí ló fa wàhálà ìwọ àti Ràkúnmí onígbọ́nà. Mo ní Bàbá Ìjẹ̀ṣà àwọn ọmọ yìí tí ń pa àwọn èèyàn. Àwọn ọmọ yìí tí ń sẹ̀tì àwọn èèyàn Bàbá Ìjẹ̀ṣà. Bàbá Ìjẹ̀ṣà ní tí wọ́n lè máa wòran. What is that? What is it? Bàbá Ìjẹ̀ṣà ní máa wòran. Mo ní Bàbá Ìjẹ̀ṣà. N táwọn ọmọ yìí ń ṣe kì í ṣọ̀rọ̀ wòran. Bí wọ́n bá wòran, àwọn ọmọ yìí máa rán yàn lẹ́wọ̀n. Ẹ̀gbọ́n tí Bàbá Ìjẹ̀ṣà sọ. Bàbá Ìjẹ̀ṣà ní tó bá jó oníṣẹ́ òun máa dákẹ́ o. Òun ní sọ̀rọ̀. Mo ní wàláhì Bàbá Ìjẹ̀ṣà. Àwọn ọmọ yìí máa ṣe fún yín ẹ̀dẹ̀ máa lọ ẹ̀wọ̀n. Wọ́n ní tó bá dìgbà yẹn táwọn bá sọ̀rọ̀. Ìlọ́mọ àlè làwọn. Ṣé àwọn pé kò ọdún kan tí Ìjẹ̀ṣà fi lọ ẹ̀wọ̀n? Ẹ jẹ́ n calculate ẹ̀ fún yín. 2019 around August September ní kéèsì èmi àtàwọn Ràkúnmí. 2020 May Ìjẹ̀ṣà lọ sẹ́wọ̀n. Ẹ̀rí pé kò pọ̀dún kan. Sorry, 2021. Sorry. Come help me keep this joy at the back. I'm not doing it. I don't move on. Okay. Move on, Majesty. Here you see him. No. This one. This place. 2021 May. Ìjẹ̀ṣà lọ sẹ́wọ̀n. A year and 3 months. Nígbà tí Ìjẹ̀ṣà wà ní crisis tí Ìjẹ̀ṣà pè mí. Lizzy àbúrò mi. Èmi náà ti dé o. Ó sọ fún mi bí ìgbọ́. Bàbá Ìjẹ̀ṣà gbọ́dọ̀ sọ̀rọ̀. Àwọn ọmọ pé bó ṣe rí rèé, mo ní mo sọ fún yín pé àwọn ọmọ yẹn wọ́n ti dìdàkudà gan. Mo ní Bàbá Ìjẹ̀ṣà ọ̀rọ̀ rí ṣètò tọ́lẹ̀ rí. Bàbá Ìjẹ̀ṣà ní tí gbogbo ayé ò bá trust òun Lizzy ṣé ò trust òun. Òun rí Lizzy. Ṣé bóun máa ń rí ẹ tó máa ń mú àwọn ọmọ kéékèèké? Mo ti wá location mi rí dáadáa. Èmi náà ti lo location ẹ rí. Ṣé o gbọ́ nǹkan bẹ́ẹ̀ yẹn nípa mi rí? Mo ní Bàbá Ìjẹ̀ṣà mi ò gbọ́ nípa yín. Bọ̀ kéèsì lè wọ́n lẹ̀ ṣe. Bàbá Ìjẹ̀ṣà ní tóun bá ṣe tóun bá purọ́ fún mi kí n fa òun fọlọ́run. Onítọ́ pé tòótọ́ lòun ṣe tóun parọ́ fún mi kí n fa òun fọlọ́run. Ó ní ṣé ó pọ́sibú kóun bọ́ ọmọ kékeré sùn. Ó ní àmọ́ tóun ò bá ṣe ó ní Lizzy ó láṣìírí àwọn tó ń ṣe kí ni máa tú. Nǹkan tí Ìjẹ̀ṣà sọ fún mi yẹn. And I called my husband. Èmi wà ní America. Mo lọ bímọ. That was around April. Mo dẹ̀ pé ọkọ mi. Ọ̀gá mi ni Ìjẹ̀ṣà. Kì í ṣe òun ló kọ́ mi iṣẹ́ o. But senior mi ní film industry. Gbogbo fíìmù tí n bá dẹ̀ ṣe, Ìjẹ̀ṣà máa ń wà ń bẹ̀. You don't understand? Kò lè ní ṣòro. Kò sí bí crisis Ìjẹ̀ṣà ṣe lè le tó. Mi ò lè fi Ìjẹ̀ṣà lẹ̀ ní crisis. Mi ò lè fi sílẹ̀. Mi ò lè fi sílẹ̀. Torí pé ìtorí ijó ṣòro nìyàn ṣe ń mọ̀yàn. Ìtorí ọjọ́ ṣòro nìyàn ṣe ń léyàn. Torí ọjọ́ ṣòro nìyàn ṣe ń báyàn ṣe. Kò sí bí crisis ṣe lè worst tó láyé. In as much tó bá ti ṣe dáadáa fún àwọn èèyàn lẹ́tọ̀ọ́ àti dúró fún ẹ.